lọ́wọ́ wọn. Àwọn ti àkókò ìdúpẹ́ pé àwọn bàbá wa, àwọn ìyá wa látẹ̀kọ́ láti Ìbàdàn tá à ń retí pé wọ́n tó débí ní ayọ̀ àti àlàáfíà. Lágbára Ọlọ́run àwọn tẹ̀ dágbére fún òun ní mọ̀títẹ́ lọ. Gbogbo ọ̀rọ̀ ìyẹ̀dú tí ẹ fẹ́ bá wa sọ lónìí, Ọlọ́run ọba ò yóò dé kó lọ sí ìmúṣẹ. Tẹ bá wá bá wa sọ̀rọ̀ ìyẹ̀dú tó tẹ bá ń lọ lórí ọ̀rọ̀ ìdásílẹ̀ Odùduwà nation. Lágbára Ọlọ́run ẹ dìde láyọ̀, ẹ ní já. Àwọn bàbá wa ní ìlú Ọ̀rẹ́, àwọn ni wọ́n rán àwọn ẹgbẹ́ bí wá tójú ìlú Ọ̀rẹ́ gẹ́gẹ́ bí ẹgbẹ́ ọmọ Odùduwà nation. So àwọn á fi àkókò yìí tọrọ gẹ́gẹ́ bí àwọn nǹkan tó ti wà ní ẹ̀jẹ̀ ti àwa náà, tó wà lọ́kàn ti àwa náà, àti tí a gbé dání lórí ìdásílẹ̀ ilẹ̀ Oòduà nation, pé lágbára Ọlọ́run á dé kó wá sí ìmọ̀ṣẹ́ láìpẹ́ láì jìnnà, níbi tí sẹ́dẹ̀ àti àwọn àdúrà tí wọ́n fi lé alẹ́ lọ lórí ọ̀rọ̀ Oòduà nation, pé tí a bá ti fẹ́ sùn lálẹ́ kí a máa sọ pé Nàìjíríà la wà tá a ti so ilẹ̀ tó bá máa mú ọ lọ́la Oòduà nation ní kọ́ mú wá sí. Ọlọ́run bá yóò kó níbẹ̀, Ọlọ́run bá yóò kó wá sí ìmọ̀ṣẹ́. Gbogbo ìlàkàkà ẹ̀yin aṣáájú, Ọlọ́run ọba ò kò ní díkẹ́ sí lásán. Kò ní àwọn kan sọ wọn á ní ojúbọ̀rọ̀ kan fi gbọ́ ọmọ lọ́ta lọ́wọ́ èkó pé kò lè lọ́rùn bó ṣe yí àwọn ni. Àwa wá sọ fún yín pé méjì mẹ́ta lẹ́lẹ̀ máa ń bá lọ sójú ogun. Tí ẹ̀ bá lọ sójú ogun, Ọlọ́run lọ́mọ bì tí ó hẹ́ẹ̀dì sí. Tó bá wọ Ọlọ́run, a ní kó jẹ́ wọ́n rọ́wọ́. Tó bá wọ Ọlọ́run, a ní kó mú ìdà èdè díẹ̀ lọ́wọ́. Tó bá sì wọ Ọlọ́run, a ní kó mú ìdà èdè rẹpẹtẹ lọ́wọ́. Tó bá mú lọ́wọ́, tí àwọn kan sọ pé ẹni tí ò bá rí kíní kan bí ló sọ pé kíní kan. A rí pé àwọn bàbá wa tí wọ́n ní wọ́n jagun ètìlá bó ṣe pẹ́ tó, a rí pé àwọn tó kù tó ṣẹ́kù. Ní àìlèjàlè tábàbà mi ò débí, nígbà tá a bá ń gbé kó má ṣẹlẹ̀ kó má hàpò, ṣé tí ò bá ṣẹlẹ̀ tí ò bá hàpò lọ́jọ́ kù tèmi bá pẹ́ lónìí, ṣé ìkàkẹ́ lè dá mi dúró? Kò sí kàkà tó lè dá mi dúró. Àìní síbẹ̀ ká kú síbẹ̀. Ẹ̀tọ́ wa tá a béèrè lágbára náà àtàwọn tó tẹ̀lé òdu àdó, Ọlọ́run ó jọ tẹ̀ wá lọ́wọ́. Ní kíákíá láìpẹ́ láì jìnnà, Ọlọ́run ó dòkó tó wa lọ́wọ́. Ọ̀pẹ́ bàbá wa sọ̀rọ̀, àdúrà tá à ń ṣe èyí tá à ń ṣe àwọn aláàlẹ́ ètò orí bẹ́ẹ̀. Ojú òní tì wá. Kíni bẹ́ẹ̀ lẹ́nu díẹ̀ tó pè máa bọ̀, ẹ̀tọ́ wa tó wa lọ́wọ́. Tó bá tó wa lọ́wọ́, a tó wa lẹ́nu. Àní wá wà ló sáré, àṣìbá wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àwa náà àtàwọn ọmọ wa á sọ ìrírí bẹ́ẹ̀. Láhàárọ̀ wà lápọ̀tà. Ilá bìrà àti ìdásílẹ̀ àtàyè. Ọmọ rẹ̀ fún àtàyè náà kàṣà. Asali ni wa bika na asali aka huwa la bla sọ̀rọ̀ ala nabi karim. Ẹsẹ̀ bàbá wa ẹ̀kú ètò ẹ̀ bàbá wa ẹ̀kú ètò. Ẹ̀ka sọ̀rọ̀ ẹ̀kú dòkúsà. Mo kí àwọn bàbá wa tí wọ́n wá sí ojú fún kábíyèsí wà ní ìlú tí wọ́n tẹ àgbẹ̀sọ̀ fún kábíyèsí lórí ìpèsè ìrànlọ́wọ́ rẹ̀. Mo kí àwọn ẹlẹ́sìn wa méjèèjì sí kìrìsìtẹ́nì tí bàbá wa kí pásítọ̀ Akínyọ̀lá tí wọ́n wá sojú fún àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́. Bàbá wa tí wọ́n wá sí ojú fún àwọn ẹlẹ́sìn mùsùlùmí, àwọn náà ni bàbá wa Mọ́káílà Adéníyì. Àdúgbò lọ́wọ́ nìkan. Àwọn àdúgbò lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó jókòó. Ṣé rí
èrò wà, èèyàn wà. Tínú họ́ọ̀lù ìbá tó lẹ́yìn tí mi ò bá rí èèyàn torí mi ò mú ìdí náà lọ́pọ̀ sí. Ṣùgbọ́n bí èèyàn bá jẹ́ mẹ́wàá níbí, tó bá jẹ́ èèyàn gẹ́gẹ́ bí èèyàn táwa ń wò sí, torí pé mo mọ̀ pé ìdílé kọ̀ọ̀kan ní ìdílé tó jókòó yìí. Kálukú ní ọmọ, kálukú níyàwó, kálukú ní ẹbí bàbá, kálukú ní mọ̀lẹ́bí ìyá, kálukú ní mọ̀lẹ́bí ìyàwó, kálukú lábúrò, kálukú lẹ́gbọ̀n. Tó túmọ̀ sí pé gbogbo tá à ń sọ yìí, gbogbo àwọn tí mo sọ yìí, gbogbo àwọn tó so mọ́ tí mo sọ yìí ni wọ́n padà gbọ́ tá à ń sọ. So ó mú kí inú mi dùn fún àwọn èèyàn tá à ń ní àwọn òjò àwọn èèyàn tá a máa ní ebi lórí wọn káàkiri. Bó tẹ̀lé pé ebi hàn lójú gbogbo wa torí pé ìlú yóò fara lọ. Gbogbo wa náà ni ebi yẹn ń pa. Ṣùgbọ́n kò tí ì bá wá ju ti ẹgbẹ́ lọ. Àdúgbò lọ. Sẹ́ni kó tó di pé a máa ìdí láti máa bẹ̀ náà ni pé ìdánilẹ́kọ̀ọ́ ni wọ́n fẹ́ kí a wá fún. Ó ti tó bí ọ̀sẹ̀ mẹ́ta tí ẹ̀gbọ́n tí wọ́n pè ní tí wọ́n ti máa ń pè ní. Mo lè sọ fún ọ wípé tó bá ti jẹ́ tí Yorùbá ti sùn a máa wà tí ó dáná fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ ká mọ kí la lè ṣe kí la lè ṣe kí la fi lè rétí ẹni mítì kí la lè ṣe tó máa jẹ́ ká kọjá yẹ wa kí ni a máa lè ṣe tó jẹ́ wípé yẹs orí ẹ̀tọ́ wa la sí wa tó àwọn ọkọ̀ tí tó bá ti jẹ́ pọ̀ nǹkan yẹn kì í ṣe nǹkan tó lè mo pe Omíyalé tí ó wà ní ẹgbẹ́ mi mo lè pe ìyá wa Bólá Òbbót torí pé àwọn méjèèjì ṣe pé àwa tí a jẹ́ àwa tá à ń jà fún kiri ìpọ̀ kan àwa kan ò mọ́ra wa tán torí kálukú kan jà lẹ́tọ̀ọ́ bí i àti ṣùgbọ́n wà kan wà tá a mọ́ra wa tá a mọ̀ pé gbogbo tá a bá jọ pa àti pa gbogbo tá a bá dé àti dé gbogbo tá a bá sí àti jọ sí so mo wá wo àwọn èèyàn méjì yẹn pé tí mo rò pé àwọn èèyàn méjì náà ní ìmọ̀ wa sọ̀kan dáadáa so kájọ wa ṣe iṣẹ́ yẹn mo lè ṣàlàyé fún àwọn méjèèjì jẹ́ ìgbà pẹ̀lú ọkàn kan pé àkọ́yà ṣé ní ilé nípa lọ́fẹ̀ẹ́sà wọ́n ti sọ oríṣiríṣi wa ní ẹ̀mí wa di àti dé ọ̀rẹ́ rẹ̀ ń lọ wọ́n lè tẹ̀yẹ pa wọ́n lè ṣe kíní kan wọ́n lè àwa lè mọ̀ wípé ẹni tó ń ta gbogbo kó ṣe gbogbo wa náà ló dùn lọ tó bá dé dáadáa làwọn lọ sí àbúrò ìdìbò so gbogbo ẹni tó yẹ kó àgbà wa lórí dáadáa náà àbúrò ìdìbò wọn wà láàyò kankan láti dé wọ́n sọ̀rọ̀ sí wa létí wọn àwọn lè mọ̀ pé irú ìpàdé ìta gbangba báyìí ló lè mú kí àtúnṣe gbogbo kan tó ṣẹlẹ̀ sẹ́yìn lórí ọ̀rọ̀ ti Sunday Igboho ó ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti ó ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti àwọn Yorùbá náà la máa ń dára wa ṣùgbọ́n mi ìfẹ́ ká ní ìfẹ́ àwọn Yorùbá ní kàtà dára wa Yorùbá ní kàtà ló dára wa Ìgbò dára wa Haúsá dára wa so àwọn fẹ́ ká máa mú ọ̀rẹ́ kó bẹ́ẹ̀ bí irú àwa Yorùbá lè sọ̀kan kò sí ẹni tẹ́lẹ̀ wọ́n sọ̀kan gbogbo wọn náà wọ́n wá kí ẹni yẹn sọ̀kan ni sẹ́yìn tí a bá ti ń jẹ́ ká máa pe ẹni wá gbọ́dọ̀ sọ̀kan ni àní máa ń ra wa níbi ọ̀tá náà àní ra pé tá a sọ lánàá kọ́ ní agbádá sọ ó ẹni tá a jọ sọ lánàá ẹ̀ tó bọ̀ wá lásì yẹn ó lè di àárọ̀ wa kó tó ní ó bí àpòsù kan bí àwọn sọ so ní báyìí màá kọ́kọ́ ní kí Omíyalé bá wa sọ̀rọ̀ Omíyalé tí yẹ̀ wò yìí ojú rẹ̀ ti rí òkun àti ọ̀sà ó wà lára àwọn tí DSS gbé lọ sí Àbújá ó dẹ̀ ṣàlàyé gbogbo ọdún tó wọ́n rí báwa ṣe ń ròyìn àwọn ènìyàn rí òye bóyá ilẹ̀ sún ni o bóyá ilẹ̀ mọ́ ni o wọn kì í mọ̀ níbi tí wọ́n kó wọn sí ilẹ̀ sásùn síbẹ̀ náà àárọ̀ ọ̀sán ìgbà tí wọn ọ̀dẹ̀ jáde kò sáago lọ́wọ́ fẹ́ máa fi wò pé táì báyìí so kìí ṣe pé ìdìbò àtàtì ní gbóòrò pé táàgùkọ bá ti kọ bóyá lálẹ́ pé àbílẹ̀ ti mọ́ ni kò sí so ṣùgbọ́n ìyà tó jẹ́ yẹn tó sì tó nígbàgbọ́ wípé
ìyá yẹn kọ́kọ́ ló ń jẹ lé lórí òun gbọ́dọ̀ àti nǹkan yẹn. Ẹ dákun mo fẹ́ kẹ́ bá mi fún ọmọkùnrin náà láti wọ ètò. So irú wọn ló yẹ kọ́kọ́ sá tọ́ra àwọn ẹ kọ́kọ́ fún ìdẹ̀mọ́. So tọ́ bá fún ìdẹ̀mọ́ wọn tó dé àwọn náà tó wà lórí ilẹ̀. Fẹ̀kàn tẹ́lẹ̀ bí wọn ò fi ìdẹ̀mọ́ tó bá jẹ́ pé a ti kọ́ pé yóò kú kó tó di èmi yóò ti kú. Àìmọye àwọn èèyàn ní òsì ní sọ́ọ̀bù ìtẹ́tì kú. Ẹ má jẹ́ ká jẹ́ nìkan jẹ́ kí a máa rò pé bóyá torí sọ́ọ̀bù yẹn ni bóyá wọ́n sàtìlẹ́ bóyá wọ́n olóṣèlú ni bóyá wọ́n ní kíní kan ni ẹ sì gbà kò ní nínú ẹ̀mí tà fún ní èèyàn ò lè gbà. Tí ẹnìkan bá gba ẹ̀mí Ọlọ́run fi ṣe sábà bí ikú tí a ti sọ pé yóò kú ni. Torí ìdí èyí ní ìdí àti bẹ̀rù Ọlọ́run Olódùmarè ń gbọ́ tó bá jẹ́ pé ẹnìkan nínú wa ní ẹ̀rù ọkàn àdìdí má lónìí. Àti látàrí láti ti sọ fún ọ pé àdìwà mọ́ torí àti gbọ́ oríṣiríṣi ẹ̀rọ ọ̀rẹ́ tẹ́ẹ̀ṣẹ̀ ìmọ̀nyán bẹ̀ ni ṣé ìyẹn yín lọ́wọ́ àbẹ́sẹ̀ bá fi lọ́wọ́ àbẹ́ ni kò ní nínú àwa tí a jọ gbé nǹkan kan náà lọ àwa ni ọmọ ìyá àtọmọ àwa nígbàgbọ́ pàwà ò ní dára wa ẹ wá mọ tó gbogbo ẹ̀ wá tó inú wa dùdù láyé àwọn méjì tí wọ́n wá fi ọ̀kadà pàdé wáyé àwa rí aṣọ Yorùbá ní sọ̀rọ̀ lọ́rùn sáwọn tí wọ́n ní wọ́n fẹ́ pa wá lélẹ̀ yìí tí táwọn ilé yìí náà bá wá fẹ́ pa wá sí wọ́n wọ̀rọ̀ aṣọ táwọn ẹ̀ka yóò ti di lára wọn náà pé nǹkan tó sàwọn tẹ́ wá yẹn ẹ̀jẹ̀ á bí àwọn èèyàn tiwa tó wà bí ìtọ́wọ́rọ̀ aṣọ yẹn so ọkọ̀ ọkùnrin làwọn náà fi ń gbé pẹ̀lú gbogbo oríṣiríṣiríṣi tá a ti gbọ́ wà á dúpẹ́ lọ́wọ́ náà pé bàtà wá débi mi ò rí ẹni tó lóun tó ní bíbà àwọn èèyàn tó responsible ló wà bí tí kábíyèsí bá lè sọ pé kẹ́nìkan represent ìlú táwọn Christian bá lè sọ pé kẹ́nìkan represent àwọn táwọn mùsùlùmí bá lè sọ pé kẹ́nìkan represent àwọn táàrí ẹlẹ́sìn àbáláyé tó sọ pé kẹ́nìkan represent àwọn ó túmọ̀ sí wípé kò sí èèyàn mọ́ ànídìí àti parọ́ tọ́ra wa jẹ́ kò sí èèyàn mọ́ outside nǹkan tá a sọ yẹn tó o bá ti jẹ́ mùsùlùmí ó jẹ́ ẹlẹ́sìn àbáláyé tó o bá jẹ́ ẹlẹ́sìn àbáláyé ó bá jẹ́ Christian mi ò pẹ́sẹ̀ yẹn pé bẹ́ẹ̀ so táwọn mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ péjú síbí ó túmọ̀ sí pé nǹkan tá a fẹ́ yìí ó yé wa yékéyéké ẹni tí màá wá fẹ́ kó kọ́kọ́ bá wa sọ̀rọ̀ kó bá sọ díẹ̀ nínú experience yẹn tó dẹ̀ wá sọ níta máa sọ pé àwọn nǹkan tá a lè ṣe limitation àwọn nǹkan tá a lè ṣe àwọn nǹkan tá a gbọ́dọ̀ ṣe mọ́ irú àwọn nǹkan wo ni a gbọ́dọ̀ máa ṣe tí nǹkan yìí fi máa gbòòrò àwọn nǹkan tí ìdánilẹ́kọ̀ọ́ tí a gbọ́dọ̀ ṣe láàrin ara wa tí o máa fẹ́ kọ́kọ́ wá sọ tètè ní ìtọ́jú èyí náà ṣùgbọ́n tó wá ní àpàdé àdéhùn ìbílẹ̀ yìí tó wọ́n sì pé Ọlọ́run ti sọ pé tó dìyàlé lórí yẹn yóò wá sí ìmúṣẹ torí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ kó yẹ kó wọ́n tó padà sínú struggle yìí náà pẹ̀lú tójú ẹ̀ rí kó yẹ kó padà sínú struggle tó máa pe Omíyalé àbẹ̀rẹ̀ látòrí rẹ̀ tó ń bá sọ̀rọ̀ tán ìyàwó náà ó sọ òun náà wá fi díẹ̀ tó torí àmì fẹ́ kí ó di ìrọ̀lẹ́ alẹ́ pátápátá ká tó dé Ìbàdàn padà ojú òní ti ìṣà Omíyalé. ẹ mọ̀ bí ó sà bàbá mi kan rán mi létí bàbá wa tí wọ́n rẹpírẹsẹ̀ntì àwọn mùsùlùmí níbí wọ́n rán mi létí pé mi ò dárúkọ ara mi Adéwálé Abdulrazak ní orúkọ mi tí gbogbo wa kò sí Sokotí alágbẹ̀dẹ ọ̀rọ̀ ṣe mi. Mo kí aṣojú kábíyèsí pé ẹ kú ìgbà wá lálejò ẹ dẹ̀ kú ìnífẹ̀ẹ́ ìlú tí ẹ ń fi hàn torí tí ẹ bá ṣe pé kábíyèsí nífẹ̀ẹ́ ìlú tó bẹ́ẹ̀ gẹ́ wọn ní fìyàn ránṣẹ́ sírú ìjókòó yìí torí pé àwọn tó lè tẹ̀yìn ẹ̀ jáde àwọn tó lè tẹ̀lé ẹ̀ jáde so huge sacrifice òní so mo kí kábíyèsí dáadáa ọlọ́run adẹ́ka pẹ́ lóróyè ẹ̀ àdèmà róòrùn wọn ṣàṣọpẹ́ mo kí ẹ̀yìn tẹ́tẹ́ bàbá wa náà. Ṣe rí
Ẹ jẹ́ kí bàbá mi lórí ẹlẹ́sìn Mùsùlùmí wípé assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo dẹ̀ kí bàbá mi náà ní ẹ̀sìn kejì wípé àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú ìsà àti gbogbo ìdílé. Hallelujah. Wọ́n wá ní àwọn ẹlẹ́sìn tá a bá láyé ẹ̀sìn tó jẹ́ pé kò sí ìdílé tí ò ní ó ní ẹ̀sìn àbáláyé. Kìrìsìtẹ́nì ó bá láyé ni, Mùsùlùmí ó bá láyé ni. Àmọ́ táwọn aláìmọ̀kan bá fẹ́ tó wọ́n sì pé ní ẹ̀sìn kẹta kò sí tí ń jẹ́ ẹ̀sìn kẹta ó gẹ́lẹ̀ ẹ̀sìn àkọ́kọ́. Ṣùgbọ́n kí yóò gbé àbọ̀rúkọ ìbọn ṣiṣẹ́. Ìwé a máa jẹ́ o, ìgbé a máa ipò a máa jẹ́. Wọ́n á kí ẹ̀yìn ìyá mi. Àbọ̀dá gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ pẹ̀ fún wa o. Àdó mẹ́ta làbẹ́ ẹ̀yìn ìyá mi ọ̀kan fọ́ ọ̀kan tàn ẹbí kan ṣoore kiri. Ètò ẹbí ṣoore kiri ẹbí ṣe àwọn ọmọ Yorùbá lóore owó, ẹbí ṣe wá lóore ọlá, ẹbí ṣe wá lóore àìkú fi ṣe bá rí ọ̀rọ̀. Wọ́n á kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, àbúrò mi, bàbá mi tí àwa bá bí lórí ọ̀rọ̀ òmìnira ìran Yorùbá. Tàbá sọ̀rọ̀ nípa òmìnira, Ọlọ́run ní yá gbé òmìnira. Torí òmìnira ní Nàìjíríà gbà ó di ìnira fún wa. Omi ìdẹ̀ra, omi ìrọ̀rùn làwọn gbà lágbára lọ́wọ́ náà. Ẹ̀rí tàbá ní ká bẹ̀rẹ̀ ibi tó ti bẹ̀rẹ̀ yóò bẹ̀rẹ̀ díẹ̀ torí àárọ̀jọ́ tí ó pọ̀ àmọ́ màá kàn sọ ráńpẹ́ nínú dojúrí. Àkọ́kọ́ mo kí bàbá mi Professor Báyìí Akitoye di hàlànà ìsọ́. Mo dẹ̀ kí olóyè Sunday Adisa ọmọdé ẹ̀mọ́. Tàbí sí olóyè Sunday Ìgbòho wípé wọ́n kó ọba kí ń ṣe, wọ́n kò fọmọ ènìyàn ṣe. Kò rọrùn kéèyàn fi gbogbo dúkìá, gbogbo ọlá tó lódùmarè kó fi sílẹ̀ kó wá lọ máa ṣàtìkó, kó lọ máa wọ̀ ọ̀sùn tó nílùú láì ní òmìnira. Ọlọ́run olódùmarè yóò kó orí gbogbo àwọn táwa gbé, yóò ka orílẹ̀-èdè wa fún wa, yóò sì fún olóyè Sunday Ìgbòho ní òmìnira tó gbé tí ò ní ní kọ̀díṣàn nínú. Ojú rí July 1st ọjọ́ tá a nílé ìgbàgbé náà tààrà Yorùbá. Àmọ́ ẹ̀yin àgbà náà lẹ́yìn tá a bá gbìyànjú láti tóòsì ọmọ obìnrin tá a bá wà lọ ní. Tá a dé ní ìrẹ́jọ́ àkọ́kọ́ bá domi lé a lórí. Tá a lọ́jọ́ ìkejì náà yọ pa kẹrẹ bí Yorùbá gbìyànjú láti fẹ́ irú ọmọ bẹ́ẹ̀ ajẹ́pẹ́ èèyàn pàdánù yẹn. Ìdófùnà tá a náà fi wá wò pé lábẹ́ tó ti lè wù kórì kò sí bí àtàlẹ́jẹ́ ṣe lè pọ̀ tó, kò sí bí fìtínà yẹn ṣe lè pọ̀ tó. Nígbà tá a ti mọ̀ pé tá a gbé dání ní tá à ń pariwo bá a fẹ́ kí tó ṣe dandan fún wa láti gbà. Wọ́n lórí ọ̀fẹ́ láti wà lábùjá, àwa náà tó yí ìjẹ́ ọmọ Yorùbá gé tí màá náà ṣe lábùjá níbi SSF lọ́tà. Tàbí wọ́n máa fẹ́ fún wa ló jẹ wèrè tó máa gbé wá. Ìbẹ̀rẹ̀ ti rọ́mọ Yorùbá kọ̀ọ̀kan fún oníṣègbè sí kẹ́nu bá àbí Yorùbá làwọn. Náà láwọn ọmọ tí ò tiẹ̀ tó kankan wọ́n àtẹ̀gẹ̀ sásọ. Wọ́n máa tẹ̀lẹ̀ bí ẹni pé ilẹ̀ òkú máa wá dì. Àmọ́ ẹ̀kọ́ la lọ kọ́ lọ́wọ́. Níbi dẹ́ni gba òkú síbi tó ti máa ń gba omi ìdẹ̀ra nírọ̀rùn yóò mú àwọn kankan dání. Wọ́n bá ní àwọn nǹkan wo ni ó kù dání ní nǹkan ìnira náà ni ó kù dání kò lè jẹ́ ìrọ̀rùn. Ẹ̀yin bàbá wa lẹ́wà ní ìtẹ́jẹ́ Mùsùlùmí kò rọrùn fún àtẹ́gbàfẹ́fà. Ó tó di pé Ìsìláàmù tàn káyé. Bẹ́ẹ̀ náà Jésù Kristi. Tó àwọn ló lè ní sọ́kàn pé á gba omi ìdẹ̀ra nírọ̀rùn. Láti mọ̀ pé á la àdánwò tí ó pọ̀ kọjá fún wa kí n tá a fẹ́ gbà kó lè níyì kó sì lè pẹ́ lọ́wọ́ wa ká sì lè rí àlùbáríkà tó pọ̀ mẹ́. So láti máa ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé púpọ̀ lórí tí ojú rí
jẹ́ àfi gbogbo tó dúró káfílẹ̀ fọlọ́ ìkọlọ́mọ san wá lẹ́sàn-án rẹ̀ ẹ̀san tó lọ́wọ́ àsan wá náà ní kárí orílẹ̀-èdè wa kàkà torí tá a bá rí gbà gbogbo wàhálà fìtínà ìyàbá jẹ́yẹ ó ti bọ́ sí asán náà. Wọ́n wọlé olóyè lẹ́yìn wọ́n kọlu ní olóyè Sunday Igboho wọ́n pa àyàn méjì wọ́n pa dògán wọ́n pa àpá bàtáì bàtáì ń kí òun lọ́wọ́ ni tẹ́sí pàdé ọ̀rọ̀ ọlọ́run ọba táwọn yìí kò sí pé ìjà àṣeyé òun èèyàn ti ń yan náfìlà lọ́wọ́ wọ́n sì dá àpapọ̀ wọn tó ti yan náfìlà tọ́lọ̀ ọ̀wá lè sọ pé èmi ní sìn ó ń sìn mí lọ́wọ́ kẹ́sì náà ló ń kàwé wà wíwọlé ni wọ́n wọlé báyìí ó ti kí ọ̀rọ̀ lọ́wọ́ dà ẹ̀rí bọ́rọ̀ ọlọ́run ṣe rí yẹn àwọn tá a kú ó yọ lọ ó fẹ́ kí òmìnira yìí kó ṣojú wa ìdí kan tá a lè lo pẹ́ fọlọ́ adúlá fẹ́ni tó bá ti rí àjọ káàkiri ni kò sí ní dájú olóyè bẹ́ẹ̀ ní lálùdọ̀ gbogbo gàdá nígbà wọn wá ní gàngán ìṣí ẹ̀yẹ ìwà pẹ̀ kò sí ní dájú rẹ̀ ó gbówó lẹ̀ ó gbé dúkìá rẹ̀ lẹ̀ àmọ́ nígbà tó lọ́wọ́ ní tó òun lọ́wọ́ ti ṣe tán lórí ìṣọ́ọ̀bù yìí o ẹ̀yìn yìí ọ̀pọ̀ kò sí tá a fẹ́ ṣe ọba lọ kí ọlọ́ọ̀ ó ṣe òkú wọn ní gbígbà wa alìka àsìn wọn ní ìlànà mùsùlùmí ó ṣe tó àkókò yẹ kí ọlọ́ọ̀tẹ̀wá ẹ̀jẹ̀ wọn tó bọ́lẹ̀ lọ́jọ́ náà ọlọ́wọ́ lò ó gbogbo ẹnikẹ́ni ìyàdéèyàn tàbí nínú obìnrin àbí afẹ́afẹ́ gbé jáde tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà ọlọ́wọ́ ó dá ẹjọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ àní ṣépè àní súre bẹ́ẹ̀ ẹnu wa ò ní gbófo ọlọ́run ló máa láàdá tí yóò ṣe fún wa tó ẹ̀jẹ̀ kó lóore yẹn Yorùbá nation Yorùbá nation Yorùbá nation olùgbẹ́ o wípé ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá rẹ̀ ẹ ti ẹ̀ wò pé ó yẹ kẹ́ ẹ̀ dìde fún ìran Yorùbá tẹ́ bá wo population rẹ̀ tí ìgbà ní ṣe mistake yóò fẹ́ ní 500 ẹni tí ìgbà ṣe mistake mo ti ṣẹ́rí àwọn àgbà Yorùbá máa ní ọ̀sáwó àbíkà owó gbélé tẹ́lẹ̀ tí bá fẹ́ kú kán yẹn lẹ́sìn ní 500 million àmọ́ mo ní tí ìgbà ní ṣe mistake ẹ̀dá mi láti ní 500 lọ sókè wọ́n wá ní 100 million àmọ́ kó lọ tó wá fira ẹ̀ tó ẹ̀yìn lọ́kàn pé ìyá títẹ̀rẹ̀ Yorùbá ti tó ẹ wò ó owó náà ná Nàìjíríà yìí èkó náà ti rí monthly internet generated revenue ìpínlẹ̀ Èkó fún stéètì Èkó lè ná over 60 billion nínú owó ìwádìí over 50 billion náà kọ́ sábùjá sábùjá lọ́wọ́ ẹ̀ka 50 billion ẹ̀ta wọ́n máa fún ìpínlẹ̀ Ọ̀ṣun ní 1.2 billion ó fún ìpínlẹ̀ Ọ̀yọ́ 3 billion nínú owó bẹ́ẹ̀ kà náà wá. Wọ́n wá pé owó tí ò tó pé billion wọ́n á fún àwọn ẹ̀yà pé ó ti kàn yẹn. Kábọ̀ wá sọ tẹ́rẹ́ nípínlẹ̀ Oǹdó, tẹ́rẹ́ nípínlẹ̀ Èkìtì, tẹ́rẹ́ lọ́ṣùn, tẹ́rẹ́ lọ́yọ̀ọ́, tẹ́rẹ́ lókùn. Wọ́n ní pé bíbí àlọ́tí àwọn ọ̀gá láàyè lọ́dọ̀ tí a. Ní bàbá wa ká wà pé bí àwọn ò lè mọ́ mú. Owó tó ń bí lórí ọtí yẹn. Èyí tẹ̀ gbà ẹ fi tú ìlú tí ń ṣe. Ẹ fún gbogbo ọ̀nà tó jẹ́ ọ̀nà tó jẹ́ ti ìjọba àpapọ̀ pátápátá. Ẹ wò bó ṣe rí. Ẹ wá gbìyànjú ẹ lọ ilẹ̀ Haúsá. Ẹ lọ wò bọ́nà tí wọ́n ṣe rí. Nígbà wọn ṣe bẹ̀bẹ̀ fún akẹ́ẹ̀dẹ́ bàbá wa láàbí wọ́n lé tò. Wọ́n kọ́kọ́ kó federal capital territory wọ́n kó kó lẹ́kọ̀ọ́. Wọ́n gbé la Àbújá.
wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kówó wa wọ́n fi pàbùkà ṣe. Wá ní kọ̀dà àmọ́ṣeṣe ẹ wá bá ń ka ipò tó jẹ́ ipò tó rọ̀ṣọ̀mọ̀ èwo nìran Yorùbá wà bẹ̀. Chief of Army Staff Fúlàní, Inspector General Police Fúlàní, Comptroller General Immigration Fúlàní, wọ́ọ̀fù ló tún jẹ́ pé ní bàbá wa lọ́wọ́ àpápá Fúlàní, Nigeria Port Authority lẹ́kọ̀ọ́ Fúlàní. Mẹ́tọ́ wọn kan wá ní pé tèmi á ṣe dáadáa fúnra Yorùbá wọ́n fún wa ní gbákejì ìgbàkígbá. Ṣé ẹ mọ̀ pé bí ìgbà tẹ́yà jẹ́ extra táyà sẹ́yìn tuntun mọ́tò tí bí táyà ò bá jò sẹ́yìn ó lo extra. Ọ̀rọ̀ wo wá ní pẹ́lẹ́nu gbákejì tí ó sọ? Àbáwọ̀ bàbá wa ni wọ́n ti ya alájẹ ìfẹnuhọra. Wọ́n mọ òótọ́ àbáwọn lè sọ òótọ́ torí tán jẹ́ bẹ́ẹ̀. Wọ́n sì dá àwọn ní adarajẹ ní gbogbo wa jẹ́. Pàápàá jùlọ àwọn tọ́lọ̀ ń fi ṣe olórí ní alórí. Lápadà jíyìn fọ́lọ́hùn bá a ṣe da ẹran tọ́lọ̀ kó tì wá. Báwo la ṣe da wọ́n jẹ̀ sí? Àwọn ọba wa wọ́n máa tán ṣe. Ẹ̀dá mọ̀ pé yà ń jẹ wá. Àmọ́ adé orí wa Àbújá ló ti wá. Wọ́n gba kọ́ńtíráàtì lábẹ́ ìjọba. Wọ́n gba sálárì lábẹ́ ìjọba. Ìjọba ọ̀rọ̀ mọ́tò fún wa. Èmi ò rí bí tí gómìnà ti wà lórí ìdúró tí kábíyèsí kúnlẹ̀ láti ya fọ́tò ilẹ̀ Yorùbá láti ń rí. Ẹ lọ wò báwọn ṣe ń ṣe ọba wọn lọ́hùn. Gómìnà ó jókòó sílẹ̀ ilẹ̀ ọba òkòtò sórí àgbà. Àmọ́ ilẹ̀ Yorùbá kò ní bẹ́ẹ̀. Ibi àwọn bàbá wa tó wá ti ṣe aburú fún ayò láyé. Ẹ máa gbọ́ Sẹ́ríkí Haúsá Ondo State. Ẹgbẹ́ Fúlàní Ondo State. Ẹ wá bá bí àwọn kábíyèsí léèrè pé yóò làwọn ti lọ rèé gbé adé ní ọba lórí Kánò. Níjọ́ làwọn lọ dáké ní ọba lórí Kaduna. Ọba of Emir of Abuja. Olè chairman gbogbo àwọn darandaran lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀yin náà wò ó. Ọdún kelòó rè gbogbo àwọn express wa gbogbo. Lagos Ìbàdàn express road ọdún kelòó. Ifẹ̀ Sóńdó ń bí ọdún kelòó. Ṣé ọ̀nà tó rò sí yẹn ń ṣe fáwọn ẹ̀ṣẹ̀ náà ń ṣe lọ́dọ̀ tiwọn? Ẹ̀yin ìyá mi bàbá ẹ gbìyànjú owó aláta owó onírú ẹ ràn wá lọ léèwé ká lọ kàwé tá a bá tó kàwé ọ̀nà kan kí láàrin òṣìṣẹ́ ọ̀pọ̀ graduate ló ń sọ̀kadà káàkiri ta. Ordinary Benin Republic ọdún mẹ́ta gbọ́dọ̀ ní university standard ní wọn strike rere láyé. Benin Republic yóò tó ìpínlẹ̀ Ondo àti Èkìtì wọ́n létò. Benin Republic yóò lépo iná òfin lọ Benin Republic. Níbo làwa ti wá ṣẹ̀ tá a la ṣẹ̀ tí ò dárí jẹ́ wa. Ẹ̀yin bàbá wa bẹ́ẹ̀ jẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ Awólọ́wọ̀ ṣé irú ẹ̀kọ́ ọ̀fẹ́ tí ẹ ń ṣe bá wa ní ìsìn ṣé lẹ́yìn jẹ́. Ẹlẹ́fún alẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ àtúnsanwó wàhẹ́ẹ̀kì àtúnsanwó nẹ́kò àtúnkàdébù àtàgá iléèwé ẹ̀kọ́ ọ̀fẹ́ sì ni wọ́n wá mú wa gbógbòn wọ́n gbé fìlà àti ìgò Awólọ́wọ̀ wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ post àti ìwé ìdìbò. Ìbéèrè tẹ́mi wá máa ń béèrè ni pé ìbò tá a ti ń dì látijọ́ tá a ti ń dì èrè kí la ti jẹ. Yunifásitì poli wọ́n yẹsẹ́ lódì ó doṣù kẹjọ báyìí. Ẹ̀dá ni yóò jáde yóò kàwé fọdún mẹ́rin tó ti á fi oṣù mẹ́jọ jókòó lé. Ọdún wo ni ó dọ̀rọ̀ láti? Sọ́jọ́ ò ti máa ń lọ. Ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi. Ìdí tá a fi gbọ́dọ̀ àwọn orílẹ̀-èdè máa fi orílẹ̀-èdè wa lẹ̀ o.
ilẹ̀ bàbá àti àrè. Àwọn ní ó ń ta àṣà wa kó lórí ilẹ̀ wa. Ìgbéyàwó tá a ṣe Fẹ́mi Lọ́lùgáàdì àti alárinà rẹ̀ àwọn náà jókòó sí bíẹ́ palọ̀ bá so wá pọ̀. Torí bàbá jókòó sí bíẹ́ palọ̀ ká so wá pọ̀ ni kí lè bá ṣe pọ̀ èèyàn àtẹranko. Ìṣesí wa ò papọ̀, àṣà wa ò papọ̀, ìsìn ẹ̀sìn wa ò papọ̀, ìjẹ́ ọmọnìyàn wa ò papọ̀, ìsọ̀rọ̀ sí wa ò papọ̀, gbogbo nǹkan wa pátápátá ni ò papọ̀. Bó o lẹ́sẹ̀ kó wa báwọn tó jẹ wípé bábá jí làárọ̀ ìtọ̀ màálù náà fi wẹ̀. Èsì ni kó wa báwọn tó jẹ wípé wọ́n kọ obìnrin bí àwọn òbóbìnrin sùn mọ́ màálù náà ń bá sùn. Kí la fi jọra wa? Èyí tẹ́ fi náà lulẹ̀ kí lọ gbé nùgbó. Kí la fi jọra wa? Àmọ́ ọ̀pọ̀ àwọn bàbá wa náà wà níbi àdé. Wọ́n dé lóòótọ́ Yorùbá gbàlejò a sì kó wọn mọ́ra. Ẹni tó fáwọn ní ìlóye. Oyè tá a wá fún wa náà ní ìsìn tí òjì àdìkan ẹgbẹ́ sí alọ́run. Ìdásílẹ̀ ní ṣáṣáńgbàdà láàrin Haúsá àti Yorùbá. Gómìnà Haúsá mẹ́sàn-án wọ́n wá sílẹ̀ Ìbàdàn. Wọ́n sì lọ sí ọ̀dọ̀ ẹni àṣàṣà tí Yorùbá lẹ̀ Ìbàdàn. Wọ́n sì wọ Olúbàdàn nílẹ̀ wọ́n sì yà fún Olúbàdàn. Wọ́n wá ní gbogbo àwọn tí wọ́n ṣẹlẹ̀ sí. Wọ́n ní wọ́n kọ́ wọ́n lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní fún wọn ní 5,000 láàárọ̀ 5,000 ní ìrọ̀lẹ́ kan fi jẹun. Àwọn tí a ti nǹkan ṣẹlẹ̀ sí wọn àmọ́ eré èèyàn kan sí ṣe. Gómìnà wa ìpínlẹ̀ Ọ̀yọ́ onígbà tó dàlejò ló sá dàlejò nígbà tí ọ̀yà ọkọ̀ ẹ̀yìn wọ́n ti sí. Ẹbí àdáwájú àwọn gómìnà yẹn pẹ̀lú tó la fẹ́ ṣe lè dá. Àti ká pe àlọ́ inú wa àtọ̀tọ̀ pépé àsìkò tó tó fún wa. Wọ́n lẹ́jọ́ kan yìí ẹ̀yin bàbá wa. Ó dá lórí pé ọ̀pẹ̀pà lẹ́mọ̀ pariwo ní ẹ̀ka kan náà. Àwọn ọmọ yìí náà ọ̀pẹ̀pà pariwo. Ṣé ọmọ ọmọ ti ra náà náà pariwo ọ̀pẹ̀pà? Bẹ̀rẹ̀ tó ní sẹ́ńtẹ̀tì ọdún náà wà lẹ́nu lọ. Níjọ́ làwọn ọmọ ẹgbẹ́ ti ọ̀sẹ̀ kápẹ́ náà lọ. Táà àdánwò táà ìṣòro. Èmi lẹ́lẹ́ ẹ̀kú bẹ̀rẹ̀ rìpọ́bìlìkì mi náà. Bẹ̀rẹ̀ rìpọ́bìlìkì bẹ́ẹ̀ fún níná. Iná ò lọ ń bẹ̀. Iná ò lọ ń bẹ̀rẹ̀ rìpọ́bìlìkì bẹ́ẹ̀ fún ná. Ẹ̀yin bẹ́ẹ̀ wá fún òyàn ná ẹ̀gbádùn ná fún ọjọ́ méjì rí. Kò tí ẹ̀ jọ mí lójú. Nígbà tí igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bá lè máa jáde pẹ̀lú power bank. Ìdí nù táwa fi ń pe àwọn bàbá wa. Bàbá jùlọ àwọn kábíyèsí kájọ torí ọdún lọ. Òkòlè kòkòlè wọ́n wá máa ń wọ àbájáwò kàn wá ìyá jẹ wá. Olóyè Sunday Igboho ìtọ́lọ̀ máa ń fún ìyá bàbá lóhùn. Olówó olólá obìnrin sílùú Èkó ìyàwó ìlú Èkó. Àwọn kan wá wò pé láti máa pọ̀ sínú báyìí tó yà. Kàkà kí gbogbo àwọn àgbààgbà ká ṣùgbà ẹ̀ ká kún lọ́wọ́. Yorùbá mà lọ́ta Yorùbá. July 4th ìgbà kọ orí olóyè Sunday Igboho káàkiri ní French náà sọ ìdá irọ́ tó jìnnà tó tọ́ mà ní Yorùbá nílé wọn sọ. Wọ́n pọ̀ sójà ní ẹ̀dẹ́ àti Òdògbó ní ọjọ́ Yorùbá. Yorùbá dàdáwò Yorùbá. Ta ló pàṣírí Sunday Igboho fún wa? Ta ló sọ fún wa pé Sunday Igboho wa máa fi mọ́sù? Ní a ti bẹ̀rẹ̀ sí ní pa mọ́sù. Ta ló sọ fún wa pé Sunday Igboho ní gbérí?
tó mọ ẹ̀yin ọ̀dọ́ lọ̀rọ̀ yìí kàn jù ká tó lọ rèé tó bá fẹ́ dìbò ẹjẹ́ abẹ́rẹ́ wa léèrè níta àti ìsẹ́yìn èrè ìlà jẹ bàbá fẹ́ dìbò wá pa sọ́kùn ẹ̀yìn bàbá wa yìí ẹjọ́ jókòó ẹ̀kọ́ ìdìbò ìdìbò náà wọ́n lè dá àgbàdo sórí dábìlì náà ní ẹ̀jẹ̀ kájọ náà sàjẹ́ bàbá ti wọlé táwọn bẹ̀rẹ̀ sí ní fa wèrè tẹ̀lé wọn ya wèrè ya wèrè ìdáwó náà kò ní di wèrè. ìbò ni tó ń bọ̀ lọ́nà yìí yóò kàn yẹn o kọ̀sẹ́ntì ò lè kà èmi lọ́kàn láti sori wèrè. torí ẹ̀ bàbá bẹ́ẹ̀ mi lọ́kàn èmi náà lọ́kàn àwọn tí yóò bá sọ ní pé ìyàbá jẹ́ kòtò gẹ̀ẹ́. àwọn òrìṣà yẹn wọ́n fi ààrẹ ẹ má sàrẹ́ lẹ́yìn ẹsẹ̀ àmọ́ Yorùbá yóò dàgbò ní agbára lọ́wọ́ náà. tó o wọ́n dúpẹ́ lọ́wọ́ nígbà o appreciate nígbà o lè ìjẹ́rìí tí gbà fọlọ́ yìí tí mo fi gbé gbogbo sílẹ̀ ọ̀dà. kòró kéèyàn ti jẹ́ òṣèré yára ọwọ́ àwọn sọ̀rọ̀ mi yóò wá ní sàkàtúntà wọ̀ ẹni tí ṣe tán láti yà jẹ́ra ẹ̀. tọ́lá sí òwò olóṣèlú máa ń wá òṣèré yára kiri ẹ bá a dúró àwọn ìgbà sacrifice ti wọ́n ti fẹ́ ti ya lọ ìdí ni pé àkọ́kọ́ oúnjẹ yóò dínkù lórí tábìlì pẹ̀sẹ̀ tí ọ̀nà pé onítíátà òṣèré wọn náà kẹlẹ̀ fún olóṣèlú wọn fẹ́ kẹlẹ̀ fún ẹ̀rọ báyìí. wọ́n dẹ̀ máa ń rí àwọn tá à ń ṣe Yorùbá nation yìí gẹ́gẹ́ bí ọ̀tá àwọn ẹ̀. tọ́lá ti nà pé àwọn eléyìí bí o ti dá sí àyíká ọ̀tá àyàn. ẹ̀ tí ó ṣe fọ́nrò láì ṣe ẹni náà ti tàbí yóò ti pinnu lọ́kà rẹ̀ lọ́kọ̀ọ́lọ́. ìwọ náà máa pèsè jíjẹ nínú ìlú ìjọba wa kéjì jẹ níjọ́ tí ọba sì ṣe sacrifice ni tó gbódúgbẹ́ lọ́wọ́ yín gan lágbára lọ́wọ́ lọ́wọ́ ẹ̀mí kábàámọ̀ àti ìyá ẹ̀ẹ́tì ẹ̀gbọ́n wọn dáadáa kan àwọn ẹ̀yà ara lọ ẹ̀ẹ́dí mojú bá àwọn ẹ̀ẹ́dẹ́gbọ̀n ẹ̀ẹ́pẹ̀ fún wa mà àárò ọ̀hún sàṣọ̀ pẹ́ mo wá kí brọ́dà dáadáa tó wọlé tèmi tọ́pẹ́ ọ̀làwìyé àtàyèsè àmàsí ọ̀làdó rẹ̀ ẹ̀fọ̀nàrẹ́lẹ̀ wọ́n gbìyànjú ìṣẹ́jú lábá kọ orin ní nàìjíríà ò bá pé wa ìpàdé àgbò òmìnira ti wá oríṣiríṣi orin náà mú amúlóyè láti gbá tán ṣàbò òyìnbó mi kàn pé mo pè wọ́n pé abẹ́nu rẹ̀ láti wà wá it's an ambassador of Yorùbá nation olórin otíátà tó bá jáde kí n bá ní Yorùbá nation ẹ̀jẹ̀ àkíkà sí. so mo dúpẹ́ lọ́wọ́ yín sáà ẹ ṣe gbọ̀ngàn appreciate Yorùbá nation no go back. kò ṣe àfihàn ìlú ìyàwó tí wọ́n bá wà sọ̀rọ̀ sí gbogbo ara mọ̀ wọ́n nínú sinimá lórí amóhùnkún ẹ jẹ́ ká kọ́ fi pé àmọ̀ wọ́n ní onítíátà ní ìyá onítíátà ká kọ́kọ́ fi yẹn lẹ́nu wọ́n jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá wa pípé tó kì í ṣe pé àwọn kan já wá bẹ́ẹ̀ mi ṣe já wá yẹn àwọn ti wà bẹ́ẹ̀ láì fún ìta wọ́n sì kọ́kọ́ jẹ́ pé irú wọn náà lè wá òkè á bó ṣe lè ẹgbẹ́ mi náà wọ́n sáà ti fa láti rẹ̀ òkè ẹja ìlú tó tọrọ kì í sì sí ilé bá ìgbà fún wa so wíwà bí wọn náà nínú bàbá àtúntò yìí wọ́n sọ pé tá a bá débi bàbá sì wà lọ́wọ́ pé ìgbà 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 láti máa tọrọ ká pé àwọn sísíkà wọn fẹ́ bá yín sọ̀rọ̀
pé wíwá wa yìí kì í ṣe wíwá àwọn kọ̀ọ̀kan wá sá nọ́mbà wà wá ní bí mo lè ṣe sọ̀rọ̀ lọ́wọ́ yìí tí Sunday Igboho mọ̀ pa àwà ní ọ̀rẹ́ wọ́n mọ̀ pé àwà mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n mọ̀ pé àwà lọ́rẹ̀ bá ṣe wà lọ́rẹ̀ so àwa àgbójú wa pamọ́ra nǹkan tá à ń ṣe à ń ṣe tọkàntọkàn ni so ìyá náà àwọn akẹ́kọ̀ọ́ náà bá wa sọ̀rọ̀ ní sókè kébì náà kan parí ẹ̀ ká kí lè wọ́n máa fún wa sórí ẹ̀ torí èyí tá a wá bá ń bì ẹ̀ kì í ṣe ọmọdé rárá ẹ mọ màá ṣe ẹ mọ mi ò ní ṣe níjọba lè lóru yín gbójú yín sì tá wá jókòó ti wà ẹ ti make up mind yẹn ni mo dẹ̀ mọ̀ pé lára ẹ̀yin tẹ́ ẹ wá ìbéèrè ọlọ́run Elédùmarè ló mọ iye èèyàn tí ó padà wọlé ṣé ní ọ̀pọ̀lọpọ̀ state náà ti pè wá pé à kí ni o ti múlẹ̀ tó lọ́dọ̀ àwọn ẹ̀dàpọ̀ ẹ̀wá o ẹ̀dàpọ̀ ẹ̀wá o ṣé ní bàbá tiẹ̀ wá ń ṣe irú ètò à ń ṣe pé à ń fúnra wa ní ìdánilẹ́kọ̀ọ́ káàkiri wọn sábà lè gbé bọ́ wọn sábà bọ́ lọ́wọ́ wọn ọ̀dọ́ àlùfáàdà lọ́wọ́ wa láti tèmi dẹ̀ ní láti sọ pé tó wù mí láti ṣe ni kí làwọn náà ní àwọn náà fi ṣòṣèlú tèmi bá fọ́ọ̀sì wọn di òṣèlú pé dandan kó wá padà bọ́jọ́ ní ní Yorùbá lè ṣe àwọn náà ní láti àti fọ́ọ̀sì ní gbọ́dọ̀ wọ́n wá jọ ìyàwó ní òṣèlú ṣùgbọ́n tí a jọ bára wa sọ káwọn bá mi sọ̀rọ̀ kí mi ó bára wọn sọ kí mi ó bá wọn sọ̀rọ̀ ó ṣe é ṣe nínú ìfọ̀rọ̀wérọ̀ yẹn ó ṣe é ṣe kọ́kàn ẹnìkan change èmi máa ń challenge wọn pé òkè kólóṣèlú kó wá bá mi sọ̀rọ̀ bóyá mo lè padà sí ìlú òsì rẹ́gísítà mẹ́mbà ẹgbẹ́ ìpínlẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n bá mi sọ̀rọ̀ kébì náà bá wọn sọ̀rọ̀ káwọ ẹni tí máa di eléyìí síbí àṣà ní ìpàrọ̀ síbí tó bá ti ṣẹlẹ̀ rí tàbí tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí náà síbí náà láàbì sọ̀rọ̀ èyí ó ti tàn so kí ìyàwó kó bá wa sọ̀rọ̀ ìyàwó gbọ́dọ̀ bọ̀. ẹ jẹ́ kí wọ́n kọ́ kí ní ẹ̀ṣọ́ Ọlọ́run ló ń wọ̀ ìgbà ìtẹ̀wá ní àdúró Ọlọ́run ní jẹ́ kí ta dáwọ́ ní ìkúṣẹ̀ ìmọ̀ ọ̀pọ̀ Ọlọ́run wà pẹ̀lú wa nígbà tí àwọn ọmọ oníṣẹ́ ìjọba kúrò ní ìdíjì ó lè gbé lé lọ Ọlọ́run tì wọ́n lẹ́yìn wọ́n lè fún ìtẹ̀lẹ́ yà sí àlàáfíà nígbà tí Ísírẹ́lì fẹ́ yà kúrò ní Palẹ́sì ó lè gbé lé lọ ṣùgbọ́n Ọlọ́run mú wọn kúrò níbẹ̀ ìtẹ̀lẹ́ àti àlàáfíà gbàgbọ́ mi ní wípé Ọlọ́run á fún wa bí orílẹ̀-èdè Yorùbá ní àlàáfíà. Ẹ̀rí ìrẹ̀pẹ̀ ni mo fẹ́ sọ gẹ́gẹ́ bí èkejì mi ti sọ. Kì í ṣe olówó, a ní ìdíwọ́ tí wọ́n bá kórè àníbi ẹ̀. Ṣùgbọ́n ebi ò bá wá àbẹ̀ṣáde. Kò sáyé tí ebi ò wá ká Nàìjíríà sí. Kò tó lówó Nàìjíríà sí o. Oníkẹ́ ẹ̀ ní wọ́n bá lówó. Wọ́n á ní ìrìnà àjẹkáyé tàbí wọ́n lọ rìn náà bá. Eventually, ìjọba sọ̀rọ̀ ayé padà ní oṣù náà ni. Ìlú ìṣẹ́ ká ń gbé Nàìjíríà sí i. Àdẹ̀fẹ́ bẹ́ẹ̀ lọ. Aláwọ̀ kan ti jáde ní fásitì láti ọjọ́ mẹ́wàá. Mẹ́ẹ̀ẹ́dógún. Tí wọ́n kọ̀ láti ṣe ìyàwó fún ọ̀rẹ́ iṣẹ́. Bẹ́ẹ̀ pé wọ́n fẹ́ a máa fi ṣe dáadáa láti fi gbọ́ wọn. Àti kí wọ́n ṣẹlẹ̀ wọ́n tẹ̀lé ọpọlọ. Ṣé rí mo fẹ́ gbé lọ síbi kan? Mo fẹ́ gbé lọ yẹn. Mo fẹ́ kẹ́ business mi dáadáa. Mo fẹ́ gbé lọ síbi tí ìbẹ̀rù Ọlọ́run wà. Gbogbo tó ti bẹ̀rù Ọlọ́run bá ti wà láyé yìí, wọ́n kì í rágò. Ìbẹ̀rù Ọlọ́run kò fẹ́ sí Nàìjíríà. Kò sí, ìyẹn lè sí. Jẹ́ kí n sọ ìtàn kékeré kan fún yín. Ṣé rí ìlú kan wà? Omi ló wà níbẹ̀. Ìyẹn tóbi gan sí òkun. Àwọn ẹja kan wá wà ní inú ibú yẹn. Wọ́n kàn ń jayé ní ibú ni. Wọ́n tóbi gan débi pé wọ́n ní ìbáwí.
wọn ní ẹgbẹ́ lè ta yóò bá wọn wí nínú òbí tí wọ́n wà. Ọlọ́run wá kọ sí ọjọ́ kan wípé òun bọ̀ wá fàdánwò fún wọn. Kàn á béèrè tí ẹ bá fẹ́ lọ́wọ́ ọ̀dọ́. Nígbà tí wọ́n fẹ́ máa kàn án, àdéhùn ìyá dẹ̀ fún wọn lọ. Nígbà wọn, ní pé wọ́n ti ní ọkàn bímọ sílẹ̀ rẹpẹtẹ nínú ogún yẹn. Amẹ́ta náà ni wọn. Ọlọ́run ní kí wọ́n béèrè tí ẹ bá fẹ́ lọ́wọ́ òun fún wọn. Abájú kò bá ìkíní má bọ́ síta fún ìwọ náà. Nítorí wà á pa àwọn yìí. Ṣé èèyàn ni àbẹ́jáde àwọn àbí kí ni? Ọlọ́run wò lè sọ ẹja bí kí ni? Ìjà bí mélòó wọ̀nà sí? Àmọ́ yóò pa yóò pé àyè. Ìtàn bá ní ká náà, bá níbẹ̀ wọ́ lọ. Fún òun ní oṣù tó yẹ pé tó ń bá sí láti lẹ́yìn bí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó ń bá ti rí báyìí lówó ti wọ Ọlọ́run fún ọ. Ọlọ́run fún olóòtú tó tóbi náà. Ìkejì ní wọn náà, wọ́n lẹ́jà ló ń bọ̀ àgbé àwọn láwọn méjà ìjà ló ń bọ̀ àgbé àwọn wọn ní bọ́lá òní bẹ̀rẹ̀. Wọ́n ní wọn náà fún òun ní ẹ̀kú tó jẹ́ pé ẹ̀kú yẹn áàbò tó bí tí mo wà ìsọ́dọ̀ yín yẹn tẹ́tẹ́ tó ti ẹ̀ ń bọ̀ àgbé mi gan tó bá ti ṣe ẹ̀kú yẹn báyìí àpò Ọlọ́run ò fún ẹ̀. Kò tí yẹ yín sí. Bọ́lá ń ṣe fún wọn yẹn náà ó sì ń di ara wọn. Ìkẹta wá ní ìwọ Ọlọ́run ohun tí ẹ mọ tó kó béèrè tó. Àmọ́ fún ọ ní ìṣọ́ rẹ sọ̀rọ̀ Ọlọ́run làwọn mẹ́tẹ̀ẹ̀ta bá ń sáré wọn lọ. Nígbà tí kìíní ìmọ̀ àdéhùn tọ́ gbogbo inú kú ló dàrú. Ojú tó ń ní tó fi mọ́lẹ̀ yẹn ní tó fẹ́ gbèmí yẹn ń tẹ̀lé olóògùn yẹn ti di iná. Ní tó fẹ́ gbèmí yẹn ojú ti ẹ̀yẹ ló fi rí iná. Kò tí yẹn yìí ti ló ń rí iná fún tẹ̀lé lọ. Ó ti dì má ti gbèmí. Ó ṣe tóbi tó. Kejì tó ní ẹ̀gbọ́n ló ń bèèrè lọ́wọ́ Ọlọ́run tó lọ́n fún ní ẹ̀dùn lára. Bí kíní ẹ ti lọ báyìí, ó rẹ ẹ̀gbọ́n yẹn. Tẹ̀gbọ́n ní kíní yẹn pápọ̀ báyìí tó gbèmí. Kẹta bá wọn fẹ́ gbọ́n dé tí yẹn yóò fi kúrò bá sọ mo ti ń sá tó sá Ọlọ́run wá ní sọ́ọ̀lù bèrè ọ̀dẹ̀ Ọlọ́run wá fi sọ rẹ̀ bọ̀. Kí ni yẹn wá rí? Kí ni yẹn dà gbogbo olúbu? Kí ni yẹn ó dà gbogbo olúbu? Kí ni yẹn ò ní ká? Wá sí Ọlọ́run pé wọ́n lọ. Ee máa sọ bá tí wọ́n sọ̀rọ̀ sí kí máa rí bẹ́ẹ̀. Ọmọ náà mẹ́ta mọ̀ ní. Méjì ló mọ̀ sí ìdílé wọn. Ìjẹta ń gbọ́ Ọlọ́run bẹ̀rẹ̀ ló bú. Ó wà bẹ̀ ọ̀sẹ̀ sí dídà Ọlọ́run kò parọ́. Ìkẹta ń bẹ̀rẹ̀. Nítawọn yẹn bèèrè lọ́wọ́ pé kàn fún un lójú. Eléyìí bèèrè sọ lọ́wọ́ Ọlọ́run láti fi sọ̀nà. Ó bèèrè àpò ó dáàbò bò ó lè rí. Níbi tó gbèrè ó lè rí tó ti gbè lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ kí á bèèrè ìṣọ́ Ọlọ́run ní Nàìjíríà. Ní orílẹ̀-èdè wa jẹ́ ká bèèrè àpò. Kò sí ẹni tó máa fẹ́ gbà tó máa yí sí àwọn abẹ́rẹ́ náà bí wọn gan. Nígbà tá a bá fẹ́ bára wa lè pọ̀ lójú. Kò tí yẹ yí sí. Nígbà bá ti dé oyún dé, a ti máa rán àjọ kọ̀ọ̀kan lára wa. Tí wọ́n bá tilẹ̀ wá dé, ọmọ tí ò bá gbẹ̀ ní ìyá kò tí yẹ yí sí. Wọ́n bá bí ewu náà ní pé kò yí sí àti dábò. Nǹkan ló sì kò tẹ̀ yí sí àti bọ́ lára wa. Bẹ́ẹ̀ náà lè rí iná òṣèlú sí láti gbà. Ṣùgbọ́n náà wọ́n sọ ọ́ ìrọ̀rùn fún wa. Nítorí pé mo nígbàgbọ́ nínú Ọlọ́run tí yóò sọ ọ́ ìrọ̀rùn fún wa. Ó ti ṣe bẹ́ẹ̀ fún àwọn kan lánàá. Ó ṣe bẹ́ẹ̀ fáwọn kan lélẹ̀. Ó dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ fáwọn náà. Ọlọ́run sọ ọ́ ìrọ̀rùn fún wa. A ní kúkú ebi o. Wọ́n láyé ò ní gbàgbé ìjọba elébi. Níbi tá a wà ní ìjọba elébi ni. Ìjọba elébi ni. Ẹni kò ní fọ́n sọ̀yà kó ní ìjọba ìmẹ́ta lójúmọ́ ìjọba yìí tẹ̀ wà ní sáyẹn nítorí pé ẹ̀kọ́ dáwọ́ bá a ta wà ní gbòòrò àlọ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bàrà ń jẹ fún ìyànjá tó ní kí máa ń ní ilé ìsè kókì lẹ́sí sílẹ̀ yìí fún àmúkò tó ní láti rí o. Bàbá lè fi gbọ̀ngàn ni. Ẹ̀yin lọ. Bàbá lè fi gbọ̀ngàn. Ẹ bá lè fi gbọ̀ngàn. Ẹ ní fẹ́ fún oúnjẹ rẹ̀ bọ́sọ̀ oúnjẹ náà ní ìwọ̀n. Yà á yí sí bàbá
ìjọba tiwantiwa ẹni kò lè fi ẹ̀kan lẹ́yìn kankan jẹ onípa àmọ́ra wọn yóò bá mọ́ra wọn máa bá ti tọ́ ọmọ bóyí ọmọ rẹ̀ ní kí mo rẹ́ lórí àbá rẹ̀ lọ́rẹ̀ ní ṣe báyìí ẹni tó lẹ́gbẹ̀ẹ́ àbá rẹ̀ ẹni ẹ ti ó ti tán nìyí kò sí yẹyẹ sí nígbà kan ẹ ń wọn àwọn tó bá lẹ̀ wọ́n nígbà kan tó lò wá àìfẹ́ bá wọn ṣe é pọ̀ àbí òkúrọ́ bẹ́ẹ̀ bá fọlọ́pàá fún ayé lásán nílẹ̀ Yorùbá lọ́wọ́ bá ti dé báyìí bí bá ti fọlọ́pàá fún ìlú ti dẹ́rù lẹ́mọ̀ lọ òní bẹ́ẹ̀ ló fi ṣe mọ́. ilé wa ló sọ ìyàwó àbúrò ẹ̀ mọ̀ sáfúnjọ́. wọ́n mọ̀ sáfúnjọ́ àtìmọ́lé lọ́lọ́. àtìmọ́lé lọ́lọ́ wọ́n ní ìsìn ìpọ̀jọ́ wọn ló dún mọ́ kó bá ìdí ẹ̀ ṣe dáadáa wa kó bá kí ìtọrọ owó ìgbà kan Yorùbá kú lọ nígbà tí sábà ń tọrọ owó nísìnyí Yorùbá ti tọrọ owó nísìnyí ẹ máa pọ̀ níbàdàn Yorùbá ti tọrọ owó níbàdàn ọkọ̀ láti fi kalẹ̀ ìbílẹ̀ àwọn ìlú wọ́n bí mọ̀ wọ́n tọ́ mọ̀ wọ́n rí sẹ́yìn ọmọ wọn ò rí sẹ́yìn àwọn tó dẹ̀ gbàgbé lójú ọ̀yà sísà lásán ni wọ́n dé wọ́n dẹ̀ fi wọ́n ti tó háì nígbà tó lórí kan bàbá bá ń kọ́rí kan ó ní kàkàkà lọ́wọ́ alẹ́ fún èdè kárọ́ọ̀tù kàkàkà tí ó sanwó orí ilẹ̀ ọlọ́run ẹ̀ náà máa tó ní a ti ń sanwó ẹnu ti ń sanwó orí ilẹ̀ ní ìsìn àti ń lọ́wọ́ alẹ́ fún kẹfẹ́ ní ìsìn tí ẹ̀ka àfihàn láti gba Yorùbá ní ṣe ìlú fún àǹfààní èmi àtẹ fún àǹfààní àwọn ọmọ wa tó ń pọ̀ lẹ́yìn gẹ́gẹ́ bí èdè ìlú ti sọ àbá wa ní wọ́n ṣe àwọn bàbá wa ìyá ni wọ́n tẹ̀ kò tí yẹ kí àwọn náà tún wà nú ẹ̀ báyìí nìsín ẹjẹ́ bí olórí kan rà wọ̀ bẹ́ẹ̀ ààrẹ ní ọba àlọ́ báyìí èyí tẹ́ ẹ jẹ́ àáfà nínú wa ẹ̀dọ́ ẹbẹ̀ lọ́hùn fún wa jẹ́ kíkì àwọn ọmọ àkàdé ìkùránì o wọ́n dẹ̀ ń ṣe o èyí tẹ́ ẹ jẹ́ wòlíì ẹ bá ní bẹ́ lọ́hùn gidigidi kíkìní yìí kó ṣeé ṣe fún wa. yóò ṣe ṣe lágbára lọ. èyí tẹ́ jẹ́ abaláwo ẹ ké sí àwọn ọmọdé ẹ ń ṣe bàbá nìyẹn o ìtẹ́ ìfọlọ́run yín sí nìyẹn tọ́lọ́wọ́ dẹ̀ máa gbà ìtẹ́ ìfọlọ́run yín sí nìyẹn tọ́lọ́wọ́ dẹ̀ gbà yín lónìí bẹ̀ ẹ pe àwọn ọmọdé jọ ẹ bá mi sọ fún apá afẹ́kọ̀ọ́ ní Nàìjíríà afẹ́ dánú kí wọ́n gbà wá láyé láyé gbà wá a ní ìsọ̀rọ̀ sílẹ̀ Yorùbá tó pọ̀ olóṣèlú kankan o bá a bá ta Yorùbá ní ìṣẹ̀yìn náà kì í ṣe Akíntóyè ló fẹ́ ṣe pírẹ́sidẹ́ǹtì kì í ṣe Sunday Igboho ló fẹ́ ṣe pírẹ́sidẹ́ǹtì ní láwọn olóṣèlú ìdáná ara wọn náà láàlú kò tí yẹ yín sí àmì tó bá ti bá lè bẹ̀rẹ̀ láti sin náà ni àtàlélẹ́lẹ́ ajá tẹ̀lé tọrọ bí yẹ yín sí yóò ṣe rí òun nìyẹn ẹ dákun ẹ fi ọ̀rọ̀ wa sínú àdúrà Ọlọ́run wà pẹ̀lú wa o Ọlọ́run ní já ṣe lásán o ibi tó kù sí gẹ́ngẹ́rẹ́ yìí Ọlọ́run jẹ́kẹ́ mi wá sọ̀rọ̀ nípa ẹni wo ní kọ́ níbẹ̀ Ọlọ́run ó dìbì àánú fún wa nílẹ̀ Yorùbá Ọlọ́run dìbì àánú fún wa lójú mẹ́rẹ̀ ní àgbáyé Ọlọ́run dìbì àánú fún wa bíta rò láti rà àánú fún Ọlọ́run dìbì àánú fún wa ńlẹ̀ bíta rò láti rà Ọlọ́run dìbì àánú fún wa ńlẹ̀ Ọlọ́run bẹ̀rù wa sọ̀rọ̀ Ọlọ́run gbàṣẹ wa ìṣe Ọlọ́run àtúnlé wa lọ́wọ́ Ọlọ́run òpin létí o tẹ bá yẹ kó fún yọ gbà ọlá àwọn tí wọn là ná ọlá àwọn tí wọn lò ní ọlá àbúrò wọn lọ sódò láàyò ọlá ayé ìsọdá wọn gbàgbé àlọrọ Yorùbá nation àwọn akẹgbẹ́ ìlú méjì ni wọ́n ti sọ wọ́n dẹ̀ ti sọ tó pọ̀ kí mi kàn sọ̀rọ̀ kékeré màá kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ kábíyèsí tí wọ́n gbọ́ pàǹtọ́ ìlú tí wọ́n lọ sọ fọ́lọ́pàá pé ẹgbẹ́ wọn mẹ́rin wọ́n dàbí máa mi lórí o ṣùgbọ́n tí ẹnu pé tá a bá ti kú ẹ̀ nínú kábíyèsí gbogbo kábíyèsí láti bó àwọn kábíyèsí kan wà ọ̀tá tó gbé ìgbà tó ti kú àwọn ilé ẹgbẹ́ àwọn wọn ti kú àwọn bàbá ìdápẹ́ bá wà bẹ̀rẹ̀ ká jọ torí Ọlọ́run mo fi ìkólé abiyamọ bẹ̀ wọ́n mo fi Odùduwà bẹ̀ wọ́n kọ́ bínú ọ̀pọ̀lọpọ̀ ọba ní ẹni máa ń gbé èèyàn gbà mí
ẹnu sì èyí náà fi lẹ́nu ọjọ́ mẹ́ta tí mo lè wò pé màá tó fi ọ̀la àdúgbò yìí tọrọ níwájú Ọlọ́run pé kọ́ lọ́run dárí jẹ̀ lórí ẹ̀. ṣé ní àwọn tí wọ́n sọ̀rọ̀ pé adéhùn bá ọ̀pọ̀lọpọ̀ ní nígbà tí inú ilé kan ìyá ọlọ́mọ mẹ́ta bàbá wà àbúrò wà ọmọ wà tí wọ́n sì gbé ọwọ́ bàbá àti ìyá tí ó sì fi ti ẹni tó tó iṣẹ́ tẹ́lá àdáṣe ní àwọn tó kù wọn ni wọ́n sì béèrè tẹ́lẹ̀ wọ́n béèrè tẹ́lẹ̀ ṣáàtì ọdún bẹ́ẹ̀ làwọn yóò kù sí. wọ́n máa kí àwọn máa rí àwọn ìbáyìí wọ́n máa rí àwọn ìbáyìí lójú wa pé kẹ́lẹ̀ mọ bẹ́ẹ̀ sọ wá owó kẹ́lẹ̀ ní ìta àti fún wọn wọ́n máa gé wọn ládàá báyìí wọ́n máa fi ọ̀bẹ làwọn báyìí. náà ẹ dákun tó lọ náà nínú gbogbo àwọn abiyamọ tá a wà bí ta ló lè rí kó jẹ́ pé ọmọ rẹ̀ wà ní ọmọ tá a lọ ní kó wá ní lọ sí gé ládàá tí wọ́n ta tí wọ́n lù ẹ sì ta kí ni òní lè jáde lẹ́nu ẹ̀ ìdí tó fà á tí ẹnu fi gbé ọ̀pọ̀lọpọ̀ tá a fi ń bú àwọn bàbá wa nìyẹn kán jọ torí Ọlọ́run àwọn àwọn máa pè é èkó máa wà láàrin àmà ó ṣe ti kárí àwọn ọ̀kan náà nínú wọn tí ó kù díẹ̀ káàtó ṣùgbọ́n ẹnu ọmọ ọba ìyá pàdé mọ́ àwa kọ́ la máa sọ àárín àwọn àtọ́lọ́run ló kù sí àárín àwọn àti Ọlọ́run torí pé Ọlọ́run sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá ti wà kó tó bá yẹ àṣewájú ìmọ̀sí wọn ló fi wà bẹ́ẹ̀ ó ní gbogbo ẹnikẹ́ni tó bá gbogbo ti wọn àwọn àwọn ọmọ. so ẹja gbogbo ní Ọlọ́run ẹnu sì ní pé à ń tó kí àmì ọmọ Yorùbá ogún mo lọ sọ́dọ̀ ìbá tàbí àdá ìbá fi gbogbo tó ní hàn wá tàbá àgbédájúdájú olùdó àìní ìṣẹ̀lẹ̀ Yorùbá nìkan ló ṣe ó tún wá ṣépè fún àwọn èèyàn tí ó bá lè gẹ̀ẹ́sì tó bá lè gẹ̀ẹ́sì ká ní òmìnira gbogbo èdè ayé ìlú fẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa rí ní Sokotí ti di mú lágbègbè rẹ̀. náà ẹnìkan wá jáde nílùú òyìnbó ó lóun ọba àwọn nìkan ní ìlú òyìnbó pé òun fẹ́ rọ ààrẹ Gani Adams lóyè òun máa gbóyè yẹn fún olóyè Sunday Igboho ìdàgbé ogun rẹ̀ àwọn àtàṣe ń sọ pé káàdì wọn àwọn tó ẹwọ ṣé wọn lè gbà tí wọn fẹ́ sọ̀rọ̀ mo sí ọ̀rọ̀ sọ nígbà tí mo sọ̀rọ̀ wọn sọ pé ẹni ṣe tí mo ṣe lé o èyí náà yẹ tàbí bẹ́ẹ̀ náà lórí ẹ̀ka ní kọ́ ọ̀hún lè gbà kí ni o torí ẹsẹ̀ tó lágbára ni mo ṣe ẹsẹ̀ náà ní pé mo sọ pé tí Ọlọ́run bá sọ̀kalẹ̀ fún ara rẹ̀ tó bá wá sí àkóso Nàìjíríà mo ní yóò fi mo ní òye sọ ẹnu ló lè gbé ilé bẹ̀ ntí ẹnu yàrá ya bàbá mi ò gbà ní mo sọ so ẹ wà ní bí díẹ̀ ní ìlú ẹni láti sọ lóyún sọ lọ ṣé kò yẹ ká dájú àwọn ọmọ sọ fún yẹn ẹ dábọ̀ ẹ bọ̀ àbẹ̀ àwọn bàbá yẹn ẹni wọn sì wà nígbà míì kò sí bí bọ́ọ̀lù kulẹ̀ bọ́ọ̀lù àti kulẹ̀ ká jí ní ogun tó àbà kòkò ní lógun ẹ dábọ̀ ẹ bọ̀ àbẹ̀ àwọn bàbá yẹn tọ́mọ̀ bínú sí wa àwọn náà mọ bí tí wọ́n á mọ́ bá ṣe lóko tí kábíyèsí náà wà láàrin wọn lọ bí òwò ṣe jẹ lọ́wọ́ yóò gbà pé ìdọ́là bí ọ̀la sọ́la pé ìdọ́là yóò gbà pé olùdó wọ́n bá délé yẹn. so káwọn náà máa wo ìyẹn ṣùgbọ́n ẹjọ́ bàbá sọ fún àwọn ọmọ yẹn náà a mọ̀ pé ó léwu kí wọ́n sọ̀rọ̀ síta ṣùgbọ́n kí wọ́n wà tó bá léwu láti sọ̀rọ̀ síta pé ká ń gbèsè yìí wa káwọn wà máa lọ orí tẹlifíṣàn tàbí olóko oníṣèpà láti lọ máa di sóhun wa tàbí ká máa lọ tako wa tí a mọ̀ pé ẹnu máa padà gbé wa náà ni tó bí bá ti sọ fún ilé ìṣọ́nà ẹ̀dá kan ẹ̀bá ń pè é bá ẹ̀jọ̀ bá sọ pé kọ́lọ̀ ọ̀gá ni àmì tẹ́lẹ̀ bá lè gbé ìrìn sọ̀rọ̀ fọlọ́ọ̀ kábíyèsí kábíyèsí láti ní omi òfin yìí lẹ́nu ìpẹ́ ìṣẹ́ lọ ṣùgbọ́n ẹni tó ti gbogbo yìí lọ nìyẹn kábíyèsí ìlú ìwà tó ń lé so now ẹni wọn gbé wa ara ní ẹlòmíì ọ̀rọ̀ tẹ́lẹ̀ ní sọ kábíyèsí nínú ìlera tó ti sọ àwọn ọmọdé bí wa wọn ò ní dà wá kò sí nìkan tó fẹ́ dà wá sí ẹ sì ta èmi ọ̀pọ̀ sọ pé kí ìyọ̀pọ̀ tó sí.
ṣùgbọ́n wá sí òṣèlú rẹ̀ ní Yorùbá nation. Ṣé ní ìtàkàdá ló lọ́nà? Ṣé bá ní pírẹsidẹ́ntì? Ṣé bá ní gọ́ọ̀mù? Ṣé bá ní mínísítà? Ṣé bá ní rẹ́pẹ̀? Ṣé bá ní sẹ́nẹ̀tì? Kí ló èmi ò bọ́lọ́ ṣèlú dà mí ò nígbà tí ọ̀rá àpàdà tó ṣèlú bẹ́ẹ̀ náà. Ṣùgbọ́n ìyẹn ló ṣèlú tẹ̀ wá ṣe bẹ́ẹ̀ sí. Kọ́tà fẹ́ kẹ́ ẹran tí mo ké constitution yóò fààyè kéèyàn ó ṣe rere sílẹ̀. Ọgbà tí ẹ ṣe pé ẹni tó bá ń bọ̀ àṣẹ ìjọba bá tí ẹ ṣe pé yóò mú yóò jókòó lé rẹ̀ yóò ṣe constitution tó fẹ́ fún wa lóko. Ṣé bí lórí ilé yìí náà ni tó bá dẹ̀ ti kó èké sí ẹ̀ wọ́n ó tún yọ bí ẹni yọ jìgá ní president náà. Bẹ́ẹ̀ bá wá ní wọn ò lè yọ bóyá torí pé Yorùbá ní oníwèétì ṣe bí sẹ́nẹ̀tì ni wọ́n ti yọ. Mélòó ni mẹ́mbà tiwa tó wà ní sẹ́nẹ̀tì? Mélòó ni ti northern state tó wà ní sẹ́nẹ̀tì? And it is game of number ní òṣèlú. Tó bá jẹ́ pé tiwa ó kíkà tẹ̀ wá ní tiwa o 99 nígbà tí tiwọn jẹ́ 100 ṣé ẹ̀fọ́ yọkan ló fi dúró yẹ ó ti kó náà ní kò sí nǹkan tá a fẹ́ sọ. So kátó ẹ wá wò gbogbo ẹ wo ìgbà tí Èkó ẹ wo ìgbà tí Èkó ti wà ní 20 local government ẹ wo local government ní Kano ní ìgbà yẹn nígbà yẹn mo tẹ sọ ẹ wá wo local government ti Kano ní sìn Èkó sì ti kú wọ́n tún ṣe wọ́n kírètì local government pé ká lè súnmọ́ àwọn aráàlú ó ti ẹ̀ pé níbi tí wọ́n bá débi àwọn local government council yẹn bá wà chairman ló wà ńbẹ̀ ìdílé kan ní ó ti wá vice ló wà ńbẹ̀ ìdílé kan ní ó ti wá ara wọn councillor ìdílé kan ní wọ́n ti wá àwọn ìdílé yìí náà tún máa jẹun títí di ṣe wọn ò tí a kú Kánò dé 2014 local government. So ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ bá wa bẹ̀ àwọn bàbá wa kán jọ̀ọ́ torí Ọlọ́run àti mọ predicament wọn a mọ ìṣòro tó wà lọ́wọ́ bí wọn ṣùgbọ́n àwọn lọ́balọ́ba kán jọ̀ọ́ torí Ọlọ́run kán mọ̀ lọ condemn wa nínú newspaper náà ọba tó bá lọ sọ ọdún ẹ̀ ẹnu máa gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá a ṣe pọ̀ tó nù ilé ìsà tẹ́lẹ̀ kan bá dé tọ́kọ̀ fọ́ra mi kí n má sọ pé tọ́kọ̀ adé ti tọ́kọ̀ fọ́ra gbogbo wa bẹ́ẹ̀ tọ́kọ̀ adé 50 ni wọ́n bí 50 different reactions la máa rí reaction ẹni kò ní bá tẹ̀lé kéde nígbà tẹ́lẹ̀ bá ti reaction ara wa tẹ́lẹ̀ pé ok tọ́ba ti dẹ́wò tọ́ba ti bá ọ lẹ́nu sáfọwọ́ pàápàá yìí tọ́ba ti sọ bẹ́ẹ̀ tọ́ba ti bá ẹ̀ lẹ́nu kálukú gbogbo ẹ̀ àti sọ pé ká fọwọ́ pa èmi náà fọwọ́ pa ṣùgbọ́n nǹkan yẹn dé lójijì ọkọ̀ sáàlẹ̀ wa tọ́ba fọ ẹni kọ̀ọ̀kan létí iye àwọn tá a bá wà bí iye reaction tá a máa rí nìyẹn táwa bá kọ story tó sá táwa bá kọ story táwa bá gbé story yẹn sílẹ̀ bá gbé story yẹn àtúnṣe náà tí a bá gbé story yẹn fún director mẹ́wàá tí mo 10 different and never won bọ́ọ̀lù ṣe wá ṣe nínú so ṣe rí àwọn nǹkan tí mo kàn fẹ́ ká gbọ́ ni pé ẹ dákun tó yọ náà ẹ jẹ́ ká àfọ́ọ̀dì ìyà pípé mo ti sọ ìṣèdè àwọn ìtẹ́nu fi ń gbé àwọn èèyàn nítorí wọ́n ti mú mi sọ ìyẹn sọ́dọ̀ nǹkan ọmọdé jùmọ̀ rẹ̀ kó dárí mi tí ìrántí náà tọ́wọ́ lè mú ẹnu pé mi tí mo fi lè sọ́gbó ní ta ni bàbá tó tẹ́lú bàbá mi tí mi wá ń fi ọlọ́run gbé tọ́jẹ́ pé gbogbo ibi tá à ń sọ yìí náà tó bá fẹ́ parun láàrin ìṣẹ́jú márùn yóò parun gbogbo ń tá à ń wá yìí náà tó bá fẹ́ kọ́ tẹ̀ wá lọ́wọ́ láàárọ̀ ọ̀la yóò tẹ̀ wá lọ́wọ́ ẹ̀sọ́ wáyé kí n sọ pé bí ẹ̀rọ wá ṣe ṣé kìí ṣe ìmọ̀ sí ẹ̀rí gbogbo ẹnìbọ̀dì náà lábẹ́ ọ̀hún ló lágbára jọ lóun lọ má mi atẹ́gùn rẹ̀ mọ́nà má dùn lórí kó lórí ilẹ̀ rẹ̀ má mú mi tó ṣe olóṣò mi nà ó tí ó ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ torí Ọlọ́run àwọn ọ̀bá yẹn ṣe ní pèsè wà ní sí tẹ bá tí olóṣèlú bá ń ẹyà wọn ṣe láàyè bíbà àwa náà wà kó sínú aṣọ wa àwa lọ síbẹ̀ bí bàtà àwọn ajá wọn. ẹ ló bá mi. sẹ́yìn pé. Yes sir, I'm fine sir. A wà ní ọ̀rọ̀ tí mo ṣàlàyé fún yín sir. Hello sir. Hello sir. A wà lórí àwọn èèyàn a wà ń bẹ̀ kẹ́kẹ́ bá wọn sọ̀rọ̀. Sá ẹ bá wọn sọ̀rọ̀. Ok. Yes sir.
Yes, sir. Yes, sir. Now, the God he only knows the I do not know what he does. But he doesn't for a brother but I go proceed that I ní pé ká ní kọ́ńtù jẹ́ ọgbà péjàpọ̀ ní Nàìjíríà à ń ṣètò wọn ní ọlọ́run fún wa ṣe o. Very complex matter. It's a complex struggle. Ọ̀pọ̀lọpọ̀ tí o understand àkọjá yìí àbúrò bínú sí wọn náà wà lẹ́fà. Màmá ọlọ́pẹ́ kan náà ló ti pẹ́ jù kò yá àkọsẹ́ ìgbà náà tó wà nídìí ẹ̀. Bọ̀dọ̀ àwọn tó ń ṣiṣẹ́ yẹn ń ṣe lọ́sàn-án lóru. Ẹ máa gbàdúrà ọ̀pọ̀lọpọ̀ fún wọn ṣe o. Òkè yẹn o. Òkè yẹn o. Ẹ̀yọ́ mi dùn kẹ́ kó ọjọ́ bí wọ́n ṣe gbọ́ yẹn ó dàbí pé ẹ pọ̀. Ẹ̀gbọ́n ni ọlọ́run fún àwa Yorùbá ṣe o. Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. Okay, ẹ ṣe o. Ẹ kú pàdé o. All right. So bàbá mi ẹjọ́ tó yọ lọ́wọ́ ẹnu ìjà tó yàn ká má fọwọ́ ara wa fa wàhálà ṣé mo pé a máa ti di ọ̀pá àwọn ọmọ bẹ́ẹ̀ pé ṣe pé ẹjọ́ bá wà ní ọ̀rẹ́ tí a ti lọ ọjọ́ tó yẹ wọ́n á ti di pé òkè àádẹ́ tó máa fà fáṣà àwọn yẹn ká má jáde so a ti lọ táwọn nìyẹn wọ́n máa fi wọn hàn àwọn làmì ìdá fi wọn hàn tó ní táwa gbé lọ́wọ́ níta wá yẹn ló ìbò láti wá so bí gbogbo wa ṣe máa wá kú òbí báyìí tí gbogbo àwa tá a wà ń bí pátápátá bá a ṣe máa wá kú òǹbí tá a sọ fún gbogbo àwọn mọ̀lẹ́bí wa láti bí ìyá láti bí bàbá tá a sọ fún gbogbo àwọn mọ̀lẹ́bí wa nílé àná wa tá a sọ fún gbogbo àwọn ọmọ wa tá a sọ fún gbogbo àwọn èèyàn tó súnmọ́ wa ẹ wo tí ẹ̀yin tẹ́ kú òǹbí yìí bá ṣe iṣẹ́ yẹn mo fi Ọlọ́run nínú àlè ṣe ẹlẹ́rìí kò ní sí inú ilé tí ọ̀rọ̀ yẹn ò ní dé ní ìlú ìbòtí bílù ìtìlóbi tó yìí Ọlọ́run bí òmìnira wà pẹ̀lú wa àní fojú sunkún ara wa ẹ̀dá kàtẹ́bí Ọlọ́run ẹ ní láìtì ti yín bólóṣèlú ṣe ní láìtì láti ṣe òṣèlú díẹ̀ bẹ́ẹ̀ náà ni àwa náà ní láìtì lórílẹ̀‐èdè láti sọ pé mi ìtẹ́ Nàìjíríà máa nǹkan báyìí ni mo fẹ́ jẹ́ òfin fún wa láàyè àkàgbọ́dọ̀ sí fáwọ́lẹ́tì ẹ wo àwọn ẹ̀yà akẹ́kọ̀ọ́ mi ò fẹ́ dárúkọ ẹ wo iye èèyàn àwọn èèyàn wọn pàtẹ ọwọ́ ara wọn pa lórí pé ẹ gbọ́dọ̀ káyọ̀ ẹ wo ilé iṣẹ́ tí wọ́n ti bàjẹ́ sábà ní ìlera òun gbà síbi wọ́n tó padà sẹ́ ẹ bí wọ́n tẹ́ bá tẹ̀lé ní wọ́n tó padà ti kó àwọn nǹkan yẹn ìdí tá fi máa ń sọ wípé Yorùbá lójó yẹ Yorùbá ò lójó àròjì rẹ ní Yorùbá ní o tó bí ìdẹ̀fẹ́ ẹ wo ẹ dákun ẹ jẹ́ máa ẹ jẹ́ mẹ́tẹ̀ ká máa àwa Yorùbá àfẹ́ràn ara wa ẹ jẹ́ ká jìnnà sí ọ̀rọ̀ yẹn tá a bá ń sọ bẹ́ẹ̀ náà ni ó mọ̀ rí fúnra ọlọ́kùnrin ní máa ń fẹnu pé ikú tó ẹ jọ torí Ọlọ́run ẹ má jẹ́ ká rí nídìí bí Yorùbá àfẹ́ràn ara wa àmì fẹ́ràn ara wa jù báyìí lọ ṣebí ẹ̀yin àgbààgbà yìí ṣe bẹ́ẹ̀ bá níbi tẹ́sí ẹ̀ lólórí iṣẹ́ ìdíjókòó ló lé yìí ṣebí torí ṣebí ìfẹ́ yẹn lè fi wá tọ́ba jẹ́ pé àwọn elédè kan ní tí èsì Yorùbá tó wá bí sẹ́ẹ̀ máa wà níbà yìí yóò fẹ́ wọ̀ látún wá mo dẹ̀ sọ lẹ́ẹ̀kan pé bí mo ṣe rójú àwọn ọ̀rẹ́ tó wà bí gbogbo ẹ̀rù tẹ́ ti pè wá sí wa lẹ́nu pé bí ọ̀rẹ́ rẹ̀ ń lọ kíní kan rẹ̀ lọ ó dẹ̀ kú òníbàdí wa so Ọlọ́run ní ìyá fojú sopọ̀ ara wa pẹ̀lú ògo Ọlọ́run ìgbàkúgbà tí ọ̀rọ̀ Yorùbá nation yìí tó bá dá sí rere
àníbẹ̀ nìkankan ní sàmàtì. Ọlọ́run ní jẹ́ kí wọ́n fi ẹ̀jẹ̀ nìkankan nínú gbogbo àwọn àtàrà wà ń bí gbádùn ìbánisọ̀. Àgbà ní rọrùn bí ewé ṣe ń bọ́ dára gidi kì í lè gbéra lọ́lọ́run fún wa gbà. Mo fẹ́ kí àwọn ọ̀fẹ́ wa kí wọ́n bá wa fún wa ní àdúrà ìgbà nítorí ọ̀rọ̀ Fúlàní yẹn náà àwọn náà bẹ̀rù ẹ̀ṣẹ́ mọ̀ pé ibi tá a fi wá jẹ́ ọwọ́ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀yẹ náà máa ń sọ̀rọ̀ àpẹtẹ kí á rìn ní ọwọ́ òru yẹn láti tẹ̀sí padà sí Ìbàdàn. Sá no ní ìgbọ́lá tó bẹ̀rẹ̀ báyìí bàbá wa tí wọ́n sojú àwọn mùsùlùmí wọ́n ní ìgbọ̀wọ́ tó fẹ́ bá wa sọ ṣe wa. Ẹ jẹ́ ká ṣe ámínà. Ámínà lẹ́ẹ̀kan sí. Ámínà. Gbogbo tẹ ewu lọ́lọ́run ti gbọ́. Àṣẹ ti gbọ́. Lọ́lá àwọn tó láyé. Ẹ má pé mo fẹ́ ra dá orí kan ráńpẹ́rẹ́ mi. Mo máa ń dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. Ṣùgbọ́n ó lè jẹ́ òdì orin. Ọba ìjókòó tàbí dání náà tó pàmò. Ìní orin náà ni pé Iléyá òòrùn ọmọ òdúdú Iléyá tí a ò bá mọ̀ bí àrùn rèé tí bó yẹ ká padà sílé kájáwó lápọn tí ó lọ ká lọ gómìnà àná Iléyá wà ó Iléyá. Àsìkò tó Ọlọ́run ti fi àṣẹ sí inú mi dùn púpọ̀ jù gẹ́gẹ́ bí àwọn ọmọ ìyá wa sì ti wá pé a fẹ́ gba àlejò yín lónìí nígbà tí wọ́n ń sọ fún wa ní ọjọ́ Tuesday bàtí wọ́n ń sọ fún wa ní ọjọ́ Tuesday torí nínú arípé kárìnkápọ̀ ìjẹni ó tó ọjọ́ mẹ́ta tí àwa ti wà ní odò ànísà tó jẹ́ pé ní ìlú Ọ̀rẹ́ níbí àwa gangan àwa la gbé dání bàtà wa gbọ́ pé irú ìgbésẹ̀ yẹn tún fẹ́ wáyé táwọn èèyàn wa kan tún wà ní Ọ̀rẹ́ bí pé agbé méjì wọ́n á ṣe bí gbogbo ìrìnàjò yẹn kò sì jẹ́ fún wa bàtà wa ẹ̀sìn yẹn gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tẹ́ sọ̀rọ̀ ọ̀dà tó ní pé àwọn bàbá nígbà táwọn gbọ́rú ọ̀rọ̀ yẹn ó sì yẹ àwọn míì nínú wọn gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tẹ́ ti sọ látàárọ̀ pé bóyá wọ́n lè fẹ́ kó wa tàbí gbàgbà wo kan ó jẹ́ tí ẹ fi rán àwa kan táwọn sọ pé àwa ti wà nú ẹ̀ tẹ́lẹ̀ pé kò sí problem lèmi kan ò ní lè wá àṣẹ ní ti kọ̀kọ̀ gbangba náà là ń ṣe ibi tá a ti ṣèpàdé wa nígbà wọn ẹgbẹ́ bíríkìlà ń bẹ̀ yẹn Wednesday la máa ń ṣe ní gbogbo ìgbà tó jẹ́ pé wọ́n wá láti state àwọn bàbá Ògbólálaka tí wọ́n bá wa ṣe ìpàdé ń bẹ̀ yẹn tó jẹ́ pé Dr. Victor Taiwo wọ́n ti wá sọ̀rọ̀ wá ń bì tí wọ́n ti wá bá wa ṣe ìpàdé kúrò ní ti kọ̀rọ̀ pé kẹ́ ẹ mọ̀ mi kàn pé bóyá lọ́rẹ̀ pípẹ́ ìdìbò ẹnìkan lè sọ pé òun fẹ́ dojú yín ẹjọ́ bá sọ pé òun fẹ́ dojú wa bá ṣe wáyé ilẹ̀ ló máa dojú ẹ̀ kò sí kankan tí ó ṣẹlẹ̀ lèmi kan ò ní mi wá àwa ló sọ fún ibẹ̀ bí ó ṣe rí náà nìyẹn nínú ọ̀rọ̀ tẹ́ wá ní ká máa bá ń tọrọ àforíjì atọrọ àforíjì ẹ̀ sì wí rárá wọ́n ní ojú a máa pọ́n àgbà tí ó sọ pé ìwọ Ọlọ́run tí ẹ fún mi lọ́mọ kí n bí láàárọ̀ fún tiẹ̀ kú lálẹ́ nínú ìpàdé rẹ ti wí ẹ̀yin kọ́ lẹ bọ́ wí ọ̀nà tí bàbá máa bọ́ mọ wí ọmọ máa bá bàbá wí ọ̀nà tó mọ́ gbà bá bàbá wí ló yàtọ̀ kẹ́yìn tó wí ní ìmáàmù Àbújá ló ti kọ́kọ́ sọ ẹni tí bá ń tọrọ fún Nàìjíríà pé ń tọrọ fi àkókò sọ ó sọ pépà pé gbogbo ayé ló gbọ́ so kí ló sọ yẹn ìyẹn ni pé àdúrà àkọ́kọ́ òde náà Nàìjíríà lọ́wọ́ àfọwọ́ ara wa tó ra ọwọ́ ara wa ṣe àti rúta fáìtì kó ṣẹlẹ̀ kéèkó lọlé bùkẹ́ yọ lọlé yẹn n ti ń sọ nìyẹn kó tó pé wọn padà yọ nípò kó tó di bọ́lá tó fún nípò tiẹ̀ ìlérí Ọlọ́run ṣe àbí ọ̀sẹ̀ ó ṣẹ lágbára Ọlọ́run àtúntò àlẹ́ tó máa ń mọ̀ àṣẹ alákànṣepọ̀ ẹ̀ ṣe láṣẹ ìdílé ẹ̀ ní
lè kú sórí ànàbí èéfín nígbà tí a tún bá rí àwọn ọmọ ìyá wa ní ìsìn káàní kápọ̀ bó yẹ ní yẹni bí ìtọ̀nà orúkọ àní ìlọsọ́run àárín láàrin yìí ni ọlọ́run ó jẹ́ kí àdúrà wọn gbà bí abádọ́dọ̀ àwọn bàbá wa ọgbọ́n tí a bá lè ta gbà ohun tí àwọn ìrìn tí a lè rìn àti tó yẹ ká sọ ètò yẹ ká sọ torí pé àwọn kan bẹ tá a bá sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ ó tó di pé wọ́n gbé ọ̀rọ̀ yẹn wá ní ọjọ́ yẹn ní kátó bẹ̀rẹ̀ pàdé àwọn àgbàgbà kẹtẹ́ sára wọn jọ wọ́n àjọ ní argument kan argument wo la ní tí ní campus yẹn pé àwọn olóṣèlú wa tẹ̀ ń pariwo tẹ̀ ń sáré tẹ̀lé ẹ̀ lánàá ṣe ń tọrọ wá wá kàn nìyẹn wọ́n lè rí ṣe ń tọrọ wá kàn nìyẹn wọ́n ní kí lọ̀rọ̀ wá kàn ó ní tọrọ wá kàn ní pé àwọn dájọ́ ń ṣe dáadáa jẹ́ ń kú ti lọ́rùn kú ti gbá àwọn olóṣèlú wa kò sẹ́ni bọ́ọ̀dì tó lè débẹ̀ tí wọ́n ní fi èpè ilé kú òun bẹ̀ mo ní kò sí mẹ̀sáyà ní gbogbo wọn ẹ mẹ́jọ dá mo ní kéku lọlé kẹyọ lẹyẹ wọ́n ní kò tí wọ́n ní ọ̀nà wọ́n ní ó lè fi ọmọdé àpò kò tí kàn yẹ kíní kankan mo ní ó ti kàn wọ́n lásìkò ti tó mo sọ wá ní àsìkò ti tó wọ́n wá ń sọ̀rọ̀ kan ìgbà tí wọ́n sọ̀rọ̀ kan ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ni wọ́n á dọ́gbọ́n kò ní àárín wọn gbàtà fẹ́ máa polówó àárín yẹn fún wa pé lẹ́tì lọ àwọn kan ti ṣiṣẹ́ lọ wọ́n á ní àwọn náà wà náà ti ṣe iṣẹ́ yẹn lọ pé wọ́n lè dúró alẹ́ fún wa sọ gbọ́dọ̀ kan pé táìmù kan ni ató lè bèrè ẹ̀tọ́ wa wọ́n á rí pé wọ́n ní èyàn ìta àgbà lẹ́nu ọ̀rọ̀ jáde ni ìgbà wa bẹ̀rẹ̀ pàdé lèsì báyà ìwà jáde wọ́n á rí pé inú mi dùn pé ìgbà tí ọlọ́mọ rí adùn nìkan àwọn tí ọlọ́mọ rí adùn nìkan ti kúrò láwà nìkan báyìí lágbára Ọlọ́run tẹ̀síwájú yóò tó máa bá ẹgbẹ́ ọmọ Oòduà ní ìlú ọ̀rẹ́. ẹ ṣe gan bàbá wa adúpẹ́ lọ́wọ́ ọ̀dọ́kùnrin adúpẹ́ lọ́wọ́ ọ̀dọ́bìnrin ojú òní tiwa o àní sáré ríra wa pẹ̀lú ògo Ọlọ́run àní pẹ̀lú ire tó ń bọ̀ yẹn yóò bá wa láyé àwọn ọmọ wa ò ní jẹ́ irú ìyà táwa jẹ yìí pẹ̀lú ògo Ọlọ́run tó bá jẹ́ pé àwọn bàbá wa ti da ìjà yìí gbogbo àwọn tá a jókè kò yẹ ká jìyà nígbà táwọn wá já yẹn ṣé káwọn ọmọ wa tó máa tọrọ owó lọ́wọ́ àwọn ọmọ olóṣèlú bàtà wà ń tọrọ lọ́wọ́ wọn la tọrọ lónìí kí ni mo fi là ṣé ẹlikọ́pítà mo fi là ní àbí jẹ́ẹ̀tì so ṣé káwọn ọmọ táwa bí sáyé náà ṣé káwọn náà tó dé kátó lọ́wọ́ máa tọrọ ọmọ lọ́wọ́ àwọn ọmọ olóṣèlú ká máa tọrọ jẹ lọ́wọ́ àwọn olóṣèlú àbúrò ní ṣẹlẹ̀ sí wa o ẹ dáàbò torí Ọlọ́run ẹ forí jì wọ́n torí ṣẹ̀fọ́ náà wá jì fún kálẹ̀ tètè ìdílé ojú òní tì ẹ ṣe gan thank you very much. Sir. Oòduà nation. Ẹ má bínú sí mi pé mo ṣe òyájú. Torí kò yẹ kí ẹ bá wa sọ̀rọ̀ báyìí láti àìtètè. Ká mọ̀ tilẹ̀ gbọ́ ọ̀rọ̀ bóyá ọ̀rọ̀ akọni àbí láàrin ìjókòó. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Orúkọ tèmi ni Tèmítọ́pẹ́ Ọmọlájídé from Èmùrè Èkìtì. Sá lẹ́rí bí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí, mo sì fi fọwọ́ sọ̀yà èèyàn bíi 25 tí mo ti gbá pẹ́ǹtì 20,000. Létí Yorùbá nation bá ti hó wọ́n gba 20,000 lọ́rùn. Láàárọ̀ mo ti bẹ́ẹ̀tì pẹ̀lú èèyàn márùn-ún lẹ́yìn bàbá akẹ́kọ̀ọ́ àwọn márùn. So ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀ pé tẹ̀rí fúláàgì tí mo gbé dání fúláàgì Olúwa ti bẹ tẹ́lẹ̀ sí bẹ láàyè ó máa dúró lórílẹ̀‐èdè kò ní wálẹ̀. Ẹ jọ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò lè sọ ẹlòmíì. Àwọn bàbá wa máa ń sọ̀rọ̀ kan wọ́n ní ẹja kú àpò gbogbo wa tá a bá ti fi ọkàn kan dúró lábẹ́ àsíá yìí ẹnikẹ́ni ò ní kú nínú wa jọ̀rọ̀jọ̀rọ̀. Ṣùgbọ́n lè tó bá ti ní òun tẹ̀lé wa bóyá ó fẹ́ dúró nítorí green snake under green grass irú ẹ̀jẹ̀ wọn là ó fi ṣètùtù ìdúró àsíá. Ẹ jọ èmi dúró gẹ́gẹ́ bí ẹnìkan o tó bá jẹ́ ní togun Ọlọ́run wà láàyè tó bá jẹ́ nípa ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ọlọ́run wà láàyè kí fúláàgì ṣàṣekí ni òdòdó ó dẹ̀ ti dúró kò ní wálẹ̀. Olúwa wa.
ó dúró ó dẹ̀ ti dúró kò ní wálẹ̀ Olúwa wa. Ẹ dákun má bínú torí jọ́nì yẹn lè rẹ̀. Yíyọ̀ǹda wa yẹn ẹ̀yìn sì máa dó sọ gangan lẹ́yìn wa ẹ̀kànjẹ́ yẹ̀bí méjì ó kásìwà bọ́ta káwàá fún iláyè kẹ́yìn lè rí. Ìyá tó lè sọ wọ́ọ̀tì náà.